Ani begun ko pele afamawo maro ni o gbọ́dọ̀ sọ àṣírí tó ń bẹ níbẹ̀ rèé o a ó ga kàyà o ẹ dákun ẹ ṣọ́ ayé ṣe kó má padà ta kò wá lọ́jọ́ wájú díẹ̀díẹ̀ láyé o ẹni bá fagbùrù dandan ni kó fagbó. kíta ní fiẹ́lẹ̀ èwo tẹ̀lé akéjì tání kan ṣì tẹ̀ máa lò lọ. mo ṣáàdì kẹ fún mi lọ́wọ́ mi gbé kẹ fún lọ́wọ́ kí lọ sí kílíìkì ẹ̀dẹ̀ torí ẹ̀dẹ̀ tún ní kí filẹ̀ kí fi nílẹ̀. fún ẹ lówó lọ kílíìkì lọ ṣe kí ni ṣe ó máa lọ dé brass etí látijọ́ ẹ̀ o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ pé mo ṣe transfer ó há mo ń lọ báńkì wọ́n sọ fún pé kí n padà wá 21 working days 51 working days ó máa lọ́wọ́ mọ́gbọ́n tí mo sọ láti yọ ẹ̀. kí ni gbogbo ìbò tẹ̀ ń sọ yín sí kí ló ti papọ̀ mọ́wọ́ kílíìkì tí mo bè lọ́wọ́ yín mo ti ṣe kílíìkì tó ti tọ́sẹ̀ mẹ́ta. tó o bá ṣe kílíìkì ò dẹ̀ ṣe hospital tó o bá ṣe hospital ò dẹ̀ kọ́wọ́ má dà mí lórí rú òun láti náà tàbí náà ò dẹ̀ lọ́bọ̀dá náà tà ṣé mi mo rán yín. ẹ má ṣe bí ẹni tí wèrè ti wà lọ́pọlọ ẹ̀ èwo ni wèrè gan. tani wèrè wà èmi ni wèrè wà lọ́pọlọ èmi ni wèrè wà lọ́pọlọ ọkọ̀ ìjà wèrè ni nǹkan sí orí ẹ ti dàrú o ó ṣe èrè ni èmi jẹjẹ wọn lọkọ ẹ ṣé mi ni mo fẹ́ kọ́ ni. èmi Zanga ó gbá lórí mi orí mi yí o wàhálà ìjọba yóò tí gà mí wàhálà ìmọ̀ àwọn ọmọdé ìwà jáde ọ̀rẹ́ mo bọ̀ ọ̀nà. o jẹ lọ ojú mi tí o ṣé wọn lọ fẹ́ fún mi ni wọ́n fún mi ni. ọba jọ fíìmù lójú jẹ́ owó ẹ̀ ní àbí àti ìdí bá wọ àti dúró kò dúró mo ti dáná mo dáná gbà mí o a ti pa. ọ̀rọ̀ ìmọ̀lágbára èṣùrù ẹ̀ pàdídà òun ajá. kí ló ṣẹlẹ̀ kí ló mo fẹ́ ọ̀gẹ̀ tó ń gbá mi dànù kí ló tó ń avoid mi mo ti ń try number láti fi 3 days ago. Kí lẹ̀ ń bá ká. mo pè ò gbé call mo tún send text message o reply. kí mo fẹ́ reply ẹ̀ fún o mojú òmọ̀ra ni kí mo fẹ́ reply ẹ̀ fún. èmi ni. mo mọ̀ ṣé o kù síbì kan ni ojú báyìí náà lọ ni wá kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ń wá mi fún. kí ni mò ń wá ẹ fún irú question tó ń bi ó strange sí mi o mi ò ṣe mi ò àjà àtà kí ló ṣẹlẹ̀. ṣó dìgbà tá a bá jà ká tó mọ space ara wa ni. space wá mi ò ṣe mọ́ ṣó ṣe dandan ni. káàkiri ṣe fẹ́ máa prank mi ló ṣàrọ̀ kùtùkùtù mọ̀ kí mò ń lọ bí iṣẹ́ o. what part of mi ò ṣe mọ́ ló understand. o ò ṣe mọ́. day your day make I day my day ó ti tán simple as ABC mi ò ṣe mọ́ kí ló ṣẹlẹ̀. ẹni sùúrù àbí mo ṣe ìwọ ni mo sún ni má dá mi lórí rú kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kí ni mo ó dà kí ni mo ṣe ọmọ kí n máa bẹ́ẹ̀. carbon copy mo sún ló dúró síbí carbon copy yẹn náà ló ń sọ fún ẹ pé kó máa gbé pàǹtí ẹ kó kúrò níbí báyìí mi ì fẹ́ rí ẹ mọ́ àti pípé o ok mi ti block ẹ àbí I think that's why o mọ̀ pé mi ti block ẹ máa wo film kúrò níbí báyìí there's nothing I want to say with you ṣó sún kùn. aláyé dá mi lóhùn ṣó sún kùn. mo sún èmi máa ní. ṣó sún kùn. mo sún wá mo máa dáre o mo sún àbóǹdà. ọ̀rọ̀ ìmọ̀lágbára èṣùrù ẹ̀ pàdídà òun lá. kálẹ̀ lè béèrè kò yé mi. kí lẹ ní òye yín bẹ̀ gbọ̀ngàn wípé kẹ́ ẹ pé ọmọ yín Zanga jáde ipe sọ́kò àlẹ́ kó bọ́ọ̀ta ní òye yín. bàbá kò mi kò sẹ́ni tó ń pè ní Zanga nínú ilé yìí mẹ́ni tó ń pè ní Zanga. ẹ gbà mí ẹ jọ ṣé Zainab kọ́ lọmọ yín ni. Zainab lẹ ń pè ní Zanga. ẹ jọ ṣé fóòtù tèmi wà nípa ẹbí mọ ẹ morúkọ tó ń jẹ
Zanga kan náà pè ń gbòòrò ni. mi mọ̀ pé wọ́n pè ní Zanga nígboro Zainab lórúkọ ẹ̀. Wọ́n pè Zanga nígboro ẹjọ́ ṣé Zanga wà nílé kó bọ́ ọ̀tá. kò sí nílé kí ló ṣe ẹjọ́ kí ló ṣe gangan. sá. We are police officers from Adamake police station. Ọmọ yín Zanga bí Zainab lẹ́ ń pè. There is a case reported against her. DP wà dẹ̀ fẹ́ rí nísìn. That is why we are here. Ẹ wọlé kẹ́ bá pè bọ́tà. mi lè parọ́ Zainab sí nílé. Go síbẹ̀. Mo lè fi mọ ẹ̀ṣá. Òun ni. Àjẹ́ ọ̀jọ̀ Zainab. Mo lè wọ́dún ká. Shut up there. Kọ́ máa ṣe ṣá. Definitely you can turn report against it. That's what you have. Bó ṣe wà nìyẹn. Ọ̀gá ló fi dáwọ́ ìwà olórí burúkú ló wà lẹ́yìn. Ìkẹ́bá mọ̀ kọ́tà láyé ṣe. Your reactions now shows that you are really a criminal. Criminal gidi. Ẹ máa fọjá èrò sí ọkàn jọ. Move. kí ẹ dúró ẹ sọ. Ó bá ní ilé àṣẹ ló máa ń fọ ìyá ì máa fọ ọ̀nà máa ń Don't allow to embarrass you. Oya move. ẹ mú lọ. ẹ má bínú ṣé kò sí o ẹ dákun. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ṣe dé. Okay, bàbá ẹ̀ ni. Bàbá ẹ̀ ni. Ilé káàbọ̀ sọ. Ọmọ yín ṣẹ̀ ni a sì wá fi ṣìkún òfin mu. Tẹ́ bá fẹ́ gbọ́ ohun tí ó ṣe ẹ bá wà ní àgọ́ wa. Excuse me. I want to know your boss. Ta lọ̀gá yín. I'm the team leader. Okay. We are from Adamake police station. Okay. There is a case reported against your daughter. Okay. DPO dẹ̀ rán wa ká lọ invite ẹ wá. That's why we are here. ẹ bọ̀ ni ẹ máa invite ẹ lọ. bàbá yìí náà sì lè. Ṣé mo bá dáràn ni? ṣé bá dáná ni ṣé ọmọ burú ọmọ màbúrú títí kọ́ lè fẹ́ kún pàjẹ́ ni. Wọ́n máa ń lé fẹ́kùn. wọ́n máa ní fẹ́ kún pàjẹ́. Ọmọ tó bá ti burú. Sọ́mọ pé ọlọ́pàá ti fẹ́ máa rọ́ọ̀bù mi. Tó sọ pé ṣe bí yóò àfàdà ayé àfàdà pé màá rí àwọn ní DPO mi lọ station rí láì mi. Ọmọ rẹ ti ń dáràn kiri jojúmọ́. Ọmọ wọn ló dáràn kiri jojúmọ́ ọmọ wọn ló dáràn kiri sọ́ni Zainabu ẹ máa sọ pé Zainabu kò sí ládùúgbò yìí ni. Ó sọ ibi tó ti gbé wa. Ibi tí mo ti gbé wá. Èmi máa fọkàn bá. Ẹni wọnú lẹ́yìn o. Èmi. Wọ́n náà ẹni wọnú lẹ́yìn sẹ́. Ẹni wọ́n dé police station yẹn ni. Alájọ dé police station yẹn ni wọnú lẹ́yìn. Ẹ wá ní tẹ́kẹ̀wé. Ọlọ́pàá máa kó wọn náà. Ọkọ yẹ kó mi. Ẹ máa jọ lọ sọ. Ọ̀yá. Ọmọ ẹ ti di admin ní police station. Ó máa hàdí ẹ. Nǹkan tó bá wù yín kẹ́ sọ. Kò sí wàhálà. Ẹ sọ mọ́ mi ní tẹ́kẹ̀wé. Ọlọ́pàá. Tẹ́kẹ̀wé. Ẹ wá wọn tí ìyá rẹ̀ ń ṣe. Ìyá ló ń kọ́. Mo ti gbá. Ìyá ló ń kọ́ bó ṣe ń fọ́gò. Èmi náà ní. Ó ti fẹ́ fọ́gò tì mí o. Èmi fẹ́ fọ́gò tì yín. Ẹ ní bí kọ̀ọ̀kan lọ sí ẹ̀. Táwọn máa burú títí kàlẹ́ gbọ́dọ̀ mọ̀ ẹ́. Ẹ ní bí kọ̀ọ̀kan wọ́n dọ̀. Ẹ ní wọ́n ní. Àwọn èèyàn ìwòye. ẹ̀yin ò gbólé mi àwọn ìwà kẹ́mi lọ kẹ́mi bọ̀ wọ́n ní àláṣọ ọlọ́run pàká ó tà pérò fún gbogbo mariwo àwọn olè bẹ̀rẹ̀ sọ wípé a friend in need is a friend in need gbogbo alamọ bí Zanga bó ṣe wúlò fún wa nínú bèsì ń pé ọmọ tó yẹ pé kò mọ́là tó wó kọ́ lè gbọ́n lórí àwọn tẹ́sán lọ́n gbé náà la gbé náà la tì mọ́lé owó làwa máa dára ṣe la gba béèlè tó kò gbọdọ̀ fún bẹ̀ ó dá sí mi ikú li mo torí ẹ̀ pé ìpàdé ènìyàn kò jù bẹ́ẹ̀ lọ. ìgbà ọ̀nà gbé sọ́ọ́lì ló gọ́ lébú gọ́gọ́ ọ̀sán yìí ni gbogbo tán gbé ọlọ́run sẹ̀. ọ̀sán yìí náà gbé Zanga. wọ́n ní bàbá ẹ̀ wá make a statement pé tó ń bá yọjú sí àwọn tẹ̀sán yẹn pé kí tipa ṣẹ̀fí àlàó kó pa wọn. bàbá ẹ̀ mọ̀ nǹkan tó ń sọ. tipa náà ló dé máa pa wọn bọ́n ṣe wà yẹn bàbá yẹn ò wúlò èmi ti pàdé wọn rí tán kọ̀ọ̀lá yẹn olórí burúkú ni wọn ìjọ kan mo fẹ́ tájẹ́tì páìpù tó gbómi látọrùn wọn bíbá yẹn lọ sínú brain kí n gbà kán ní tọ̀ọ̀ṣì bọ̀ ọwọ́ mi ò bá wọn jọ yẹn. aláyé kò sí wèrè. aláyé bàbá yẹn mọ̀ nǹkan tó ń sọ eléyìí ni ò mọ̀ nǹkan tó ń sọ ń tiẹ̀. nísìnyí eléyìí àbí àwọn. ta ni àwọn mélòó ni ṣé pọ̀rọ̀ tó ń fa kò jẹ́ kó mọ èjì ẹ mọ́ ni. ẹ ṣé kí n máa pè é ń bọ̀ dání. kò yé mi ọ̀rọ̀ yẹn ò tí ì yé mi ò tí ń dàpọ̀ o jẹ́ kó àlájú ẹ̀ náà. ìdájọ́ ń drag you go straight to the point kí ló fẹ́ fish out. àlàyé ṣẹ́rí ọmọ Zanga yẹn ọmọ yẹn náà sọmọ alálùbárí kan ọmọ kan jàre. àṣẹ àwọn Yorùbá máa ń sọ pé àṣẹlẹ̀ joṣọlẹ̀ lọ
Ọlọ́run ọmọ yẹn ò ná ṣe ilẹ̀ kankan ara Ọlọ́run tó bá ti sọ pé ń dáwó fún èèyàn mi ò lè dáwó fún láyé mi. ṣíṣí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ nọ́mà ó máa ń rí bẹ́ẹ̀ ṣòmọ bí tálákà ṣe máa ń ronú níwọ̀ ronú yẹn torí pé always tọmọ yẹn bá ti dé bíbáyìí fún mi ní kòlò fún mi lọ́jà ló máa ń tọrọ lọ́wọ́ ẹ̀ every time mo mọ̀ pé èèyàn ẹni ó lè tọrọ ẹ̀wọ̀n jẹ èèyàn tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ó lè lọ tọrọ ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ ti ṣe 2 years ẹ̀jẹ̀ bá ń ṣe 3 years tó kù ayé ẹ bàjẹ́ gan ni ó yá wèrè gan onígbàǹgbàǹ gan mo mọ̀ ẹ́ gan ni o Ọlọ́run ọba ń gbọ́ ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ̀yàn ọmọba ẹ jẹ́ ká gbàgbé lórí ọ̀rọ̀ Zanga kẹ́nìbọ̀dì yẹn má dáwó àtẹnìkíní àtẹnìkejì àtẹnìkẹta mo tó gbé Zanga kò ní sùn bẹ̀yẹn láti. Bílẹ̀ àlàyé ti wá. Ẹjọ́ kí ló fẹ́ bàbá tí ó kún. Ẹni sùn kí ló fẹ́ kún. Mo ń bèrè lọ́wọ́ yín ni o. Ta ló ń sunkún? Ṣé o mọ̀ pàtí mo mọ̀ ẹ́ lójú rin? Bàbá yìí ó máa ń sọ̀tọ̀ gan-an. super story yìí na. jẹ́ kó délẹ̀ ó ní nǹkan tó fẹ́ sọ fún ṣé pọ̀ tàjọ́ ń fa yìí kò jẹ́ kí ṣù kó gẹ̀ sáìsì mọ́ ṣé ẹni tó lọ size 22 ṣé ó lè tẹ̀sẹ̀ bọ́ 44. ẹ jẹ́ kí n máa pè é ń bọ̀dà ni àbí kí n pè é dáadé. ó lè pè mí ní bọ̀dà. ó sì máa pè é ní bọ̀dà sọmọ eke ọmọ èjì ẹ ni. àsọmọ èjì mi ni. ó sú mi. ó lè burúkú ìbàdàn tí lọ́ọ́ lo spirit àti gbó tàbí fi ìjọba ìtẹ́ náà ti ní. àgbáyé ó kẹ́ ẹ lè jọ pé mo ẹ ṣe combination pẹ̀lú mi ó ti tán ní ogó kí gọ̀gọ̀. ẹ mo ti ní kó bá pò ṣé wọn náà ti yà sáré wọ límìtì ni. èmi Ọlọ́run gígì mi mo máa manage ẹ ni. lórí fi subscribe. èmi ni wọ́n ń pè ní end of discussion máa dẹ̀ end the discussion fún yín níbí. discussion continue la wa. ọba ní ẹ o Ọlọ́run dẹ̀ ní iṣẹ́ kó lépo ayé ò ní gbàlẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀ tẹ́ mo ti mọ̀lẹ̀kẹ̀ pẹ̀lú ẹ̀ á ti tó bí 15 yìí. kí ló fẹ́. àbá ti máa kú sí lélẹ́yìí bó ṣe wà kò ń ṣojú lásán o. ó sú mi. kò ń ṣojú lásán tó bá kọlù bí kẹ́yìn kó forí sókúta ni. ẹ wá gbà mí láàyè ṣé wo fíìmù kan máa ń mẹ̀jẹ̀. máa ń mẹ̀jẹ̀ fíìmù yẹn ti pẹ́ gan o. mo fẹ́ gbìyànjú jẹ. àlàyé ẹ wá gbé mi náà láàyè ṣé mo lè mo fẹ́ yé yín Gucking wọ́n pọ́n eyín ẹ̀ kí wọ́n pọ́n ẹ̀ṣẹ̀ ẹ fèsì ara yìí ẹ má kọlù mi o. wàá jẹ fọ́ṣà ọ̀gbẹ́ni mo lè fún ìṣòro tó yà wọ́n wàá jẹ fọ́ṣà wàá jẹ fọ́ṣà wàá jẹ fọ́ṣà. Jọkẹ́ báwo ìjọba èmi ni mo pè ẹ́ èyí tí mo dẹ̀ ṣe pè torí ọ̀rẹ́ ẹ̀ mo sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kàn notice pé mo sún mo fẹ́ máa dọwọ́ rúbà kan bákan fẹ́ máa wà sí mi sọ́mà ọ̀bẹ ní pé bóyá mo ṣe nǹkan kan àbí mo wà kan sí tí ò like mo dẹ̀ try láti bí but kò fún mi ní response kò sọ fún pé bóyá mo ṣe ẹ̀wọ̀n àbí nǹkan kó kàn ṣáàrùn ṣe anyhow ìjọ wo mo lọ sílé wọn ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tó bá bí mo ṣe nǹkan tí mo tún ṣe fún mi. ṣé tó tó yẹn. ó yí ló dàbí pé mo dàgbẹ́ sára mo sún lé mi bí ajá ni mo ṣáà fi ṣoṣù mo fi para ẹ̀nà tí èèyàn nífẹ̀ẹ́ sí èèyàn kì í bàjá but mo á notice mo á wò pé tí n bá ń jẹ́ kó lọ báyìí mi ò ní mọ nǹkan tí mo ṣe but the best thing láti ṣe ni pé kí n pè ẹ́ kó wá dọ́gbọ́n bá mi fi ọgbọ́n gbọ́n kó dọ́gbọ́n bá mi fọ̀rọ̀ wá lẹ́nu o má sọ ní sọ pé mo fẹjọ́ sùn ẹ o because kò láì kí n máa lójú ẹ káàkiri wà á dọ́gbọ́n bá mi bí nǹkan tí mo ṣe tó fi máa bínú sí mi tó fi misbehave sí mi nǹkan tí mo fẹ́ mọ̀ mi. ẹ mọ rísì tí mo fi wà surprise by torí àna èmi àti ẹ ṣì wà papọ̀ nínú àkọ́dẹ sọ fún kódà mo tẹ̀ tún bèrè yín gan mo ní ọkọ̀ tó kú gbọ̀n kọ́ ó ní wọ́n wà ẹ̀wọ̀n. irọ́ ni o irọ́ ló ń pa o ẹ mọ irọ́ ló ń bí ó lè má fẹ́ kó mọ̀ but mi lè sọ fún nǹkan báyìí ni mo ṣe kò sí nǹkan tó bí mi tí mi ò fi ṣe fún kò sí nǹkan tó náà ń fẹ́ tí mi ò fi fún ìwọ náà ṣá mọ̀ mi. ẹ wò sọ̀rọ̀ mo sùn ẹ má panic tájà bá ń gbó àmójú olówó ẹ ṣé mo máa bá mo sún sọ̀rọ̀ tí. ẹ wo ẹ má rọrí jàre. àbí o because ajá tó ń rí mi tẹ́lẹ̀ tó ń jù tó wá bẹ̀rẹ̀ sí ní gbó. àníkẹ́ fún mo sún lẹ̀ èmi àti ẹ̀ àtijọ́ pẹ́ náà so kò lè. ní kò fún ẹlẹ́jà. mo wà ókè jàre. ẹja tó jọjá yẹn tóbi o. lọ́nà irọ́ mo wà ókè bọ̀ tí bá kọ̀ tí ń lọ ẹ máa tẹ̀wọ́ sí. ìyẹn ló kéré jù náà o. kò sí wàhálà. ọ̀rọ̀ ìmàlágbára. lógọ́gọ́ ìjọ mi ọmọ oró mi yíyẹ pọ̀ gan-an àwọn eléyìí ti pẹ́nu ayé ọmọ títì ni ẹ̀ ó máa ń ṣó pé bó ṣe wà yìí ó mọ̀ ń pa kínní ìṣẹ́ ó gbé mi rìn ó mọ̀ pé màtá yẹn kò yẹ kó lọ fà rárá
ọ̀dẹ̀ mọ̀ kébé mi gan ṣe wà yìí bí mo ṣe Zanga yìí mọ̀ kébé mi ń ṣe jù I no dey do pass myself tọ́ bá tọ́ mi èmi kò ń tọ́yàn bọ́ bá ṣe wà yẹn bọ̀bọ́ yẹn tó gbé mi lọ sí ilé ńlá yẹn pèrè yẹn ló kó fọ̀ fún ìyàwó ẹ̀ níṣẹ́ tó wà nú oyún èmi kàn lọ sínú àbẹ́tẹ̀ mo kàn ta eléyìí rà ọ̀kadà àwọn máa lọ náà mo kàn lọ dá sí màtá yẹn ni kí n tó lajú kí n tó dì báyìí eré kọjọ wá sílé mi níṣẹ́ kí n tó mọ̀ báyìí ọgbà mi ní kíní iṣẹ́ mo ń dún báyìí sẹ́yìn káńtà níṣẹ́. Ọlọ́run gbogbo lẹ́vù yẹn ó lọ fáàgàn o wá ṣàlàyé fẹ́mi náà wọ́n ṣàlàyé fún mi ò bóyá lọ gangan bí fíìmù yẹn ṣe ṣẹlẹ̀ gangan mo ní Zanga kò ṣe báyẹn ó kàn jọ ọmọ líle ni bọ́ nọ́mà ẹ̀tọ́ ló máa já fún ṣé o ti rí ìsìn ṣé o ti wá ṣẹlẹ̀ sí ọmọ ológo níwọ o ti dé ní kò sí lọ́bẹ̀ bí mo ṣe lọ yìí lẹ́yìn nọ́mà níbẹ̀ yẹn tí bá gbá lákè yẹn mú kíkọ́ lọ mú títì ṣá a máa gbá rìmáṣ máa gun lọ́kàn mi ní jẹ́ kó kú ó yà máa bẹ́ lẹ́mìí máa ṣèkà fún. bóyá máa jẹ́ nìyẹn kò sí kan tó ó gọ́gọ́ àṣírí ọmọ rómi. ò ní tẹ́tì ẹ̀. ọmọ títì àbújá náà ti wọ gbágbáládá ó ṣàmọ̀ ìwọ ní kọ́kọ́rọ́ tó pọ̀ bọ́ ò kí ń sunlé ọmọ líle complete striker tó máa pa defender set àwọn di Maria tó pa Puyol ogo. orí mi ti ń ta àṣì ọlọ́run ti ń gbé mi travel. báńkì wa o CEO wa o kẹlẹkẹlẹ o ti ṣiṣẹ́ lùbọ̀ o kẹlẹkẹ irọ́ ó kì í wá ọlọ́sẹ̀ mo sọ ṣẹ́ mo níṣẹ́ yìí o máa gbé lọ fàgọ́ mo ń gbé travel ni mo ti tẹ́lu bọ̀ o wa o dẹ́jì torí pé jọmọ ìyá mi ni o má sọ sókè o ọmọ no casting má tà sí wáìdì o ọmọ rómi o ṣọmọ pàjọ wa ni ọlọ́run mi kú ẹ̀jẹ̀ gan-an ajé ń gbọ́ tó ṣe wá yìí èèyàn mi gangan ní ẹ o kádàrá wa papọ̀ o ọmọ ológo ní ẹ o èmi ọmọ títì ni mi o ọmọ títì náà ló dẹ̀ máa ń fẹ́ ọmọ títì ó ti yé ẹ bó ṣe wà yẹn o mọ̀ pé mò ń bá ẹ sọ nǹkan kan látijọ́ yìí ọmọ ìyá mi jẹ́ mi ní ihò jẹ́ kí n máa nà ẹ jẹ́ máa gbági mọ́lú ẹ jẹ́ máa ṣe ẹ ṣekúṣe jẹ́ kí n máa wo ìkúnlẹ̀ àbí amọ́mọ́ ẹ lára ọlọ́wọ̀n ọba kájọ wà kájọ máa tù bí ara wa. ó dẹ̀ dákẹ́ náà ó jọ́jú òun tó ṣà ó ṣe eré ni ó dẹ̀ stop ẹ̀ mo ti ń gbé fún ẹ má dẹ̀ ń dá padà o àìwó ló ń sọ yìí ó fẹ́ máa tù bẹ́ẹ̀ mi kẹ̀ ó fẹ́ tú aṣọ lójú eégún tèmi ó fẹ́ tú aṣọ lójú eégún kì í máa kàn ṣó mọ́ bẹ́ẹ̀ ó fẹ́ kàn ṣó mọ́ ayé ìyá ẹ̀ máa bàjẹ́ ni ṣé òṣèré pa ìṣeré pàṣẹ mo mí ni ẹ̀ wá fún ẹ ni no smiley ló fi sọ ọlọ́sẹ̀ mi smile má stop stop ó fẹ́ tú aṣọ lójú eégún tó bá tú eléeṣẹ́ ojú ìyá ẹ̀ ó máa lọ ajé no gọ́gọ́ ọmọ kí mo máa gbé fún ẹ́sì pé o jẹ́ nìkan tó jẹ́ gbàtẹ́mi náà ti ń darun pa mo bá ẹ lẹ́nu ẹ̀ ni mo ti máa ń gbé fún ẹ bọ̀ eléyìí tó ń lọ yìí o ti fẹ́ bójú ìyá ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ojú ìyá ẹ̀ rẹ̀ ti bàjẹ́ tó bá fi kú. ó fún mi kí lè sí yẹ. ọ̀gbẹ́ni tó bá fi kú má sọ ọ̀rọ̀ ẹ̀ mọ́ mo sọ fún ẹ kó bọ́lẹ̀ ń bẹ̀ àbí mo má sọ bẹ́ẹ̀ mọ́ sẹ́ẹ̀ bóyá mi ìfẹ́ gbọ́rú ẹ̀ mọ̀ kí ló ń ṣí ẹ̀ wá kí ló fọ́ ẹ̀ mọ̀ rà gan. àwọn dàpọ̀ ti ní gbangba ń dín ṣinṣan ń dín pọ̀pọ̀ fọ́n ṣe pati lórí ẹ̀ ni. no dey talk like that. ṣé mi lè mi ní gbangba yẹn. ìyá ẹ̀ gan ẹ̀mí ìyá ẹ̀ ẹ̀rọ àwọn bàbá alákùbà bẹ́ẹ̀ tó wà ní títí gògbé wá oúnjẹ ilé oúnjẹ ó bá ń gbẹ́rùn àwọn àgbà ó máa lọ ẹ lọ́fun. ó mọ̀ pé mo pẹ́ títí gan. ìyá wa ń kọ. ìyá ẹ̀mí ọlọ́run tún bá mi lò ṣá. kí ló kọ́ mi. bí ẹ̀rẹ̀ ṣá. ẹ̀rẹ́ bọ́ pátá. tó bá ti fẹ́ rù wá ṣá o máa gbé egun eléegun ṣá. wà láìsẹ̀ máa fọkàn òun tí máa fi fẹ́ wọ̀ ọkàn òun tó pè mí àbúlé burúkú ni ẹ ní ṣó ti ya wèrè. ògùn máa pẹ́ fún mi ṣó ya wèrè. o ní ṣe báyìí bó ṣe wà ẹ ajé wá ṣé torí mo kàn ń wà báyìí gbogbo eléyìí ló ń deceive ẹ èmi ò ń ṣòbìnrin ọkùnrin lèmi ọkùnrin bíi tiẹ̀ kí n máa ṣàgége àbí àbálẹ burúkú ni ẹ ó yà tún ṣe kó bẹ́ẹ̀ jọ ó tún ṣe mo tún lè ṣe jẹ mọ́ ẹ lọ́wọ́. ọ̀pẹ̀lá àjà lọ mo lè dàrú fún ẹ wọ́n náà wọ́n ó dà pé lórí ibùkún ni ẹ ó mọ̀ mí o jẹ́ mọ́nú ẹ̀ ó mọ̀ mí o jáde tọ̀ o lè pa ẹ kí n gbókù ẹ lọ ọ̀gbẹ́ni òkú tó bá rí iná máa ró sa ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni lójú ó tọ́nà ó mọ̀ mí títí sà mi ò gásẹ̀ ó dà pé ló sì ní ẹ sà egológun ni ìyá ẹ máa padà gbé sà. ọ̀gbẹ́ni àrí pé mo ṣe wà fọkàn ọ̀hún ọkọ nǹkan pè mí ju ya ẹ lọ ojú ya ẹ máa bàjẹ́ ni. ọkọ ń pè ju èmi lọ. bẹ́ẹ̀ ni ta ni ya ẹ Gucking. ta ló gọ fún ẹ
kó bẹ́ẹ̀ jọ. owó mi tán. àṣẹ Zanga àná ló pè mí ni o lè fẹ́ máa wọ inú mi o fẹ́ máa wá ẹni mi orí ìdí mi tí bá chígà mọ́ yẹ ìnáwó ṣá. Zanga you dey finger my. ọmọ tí bá chígà mọ́ yẹ ìnáwó. finger brain mi. o ti ṣe nǹkan tí ẹnì kò ṣe eré àbí torí pé mo lọ lé ńlá ìwọ ló dẹ̀ yọ gbà mí lẹ̀ gbà yẹn wá ń kọ́. ó wá kéré. ó yà máa padà síbẹ̀ ń gbà ẹ̀. eré ibùkún aláìmoore ó kéré. ìyá ẹ̀ máa padà síbẹ̀ ọmọ kí ló máa ń nà ọmọ holiday ní fáwọn àwọn àgògè àràfà lọ ni kò mọ̀ ọ́ tó ń ṣe náà. ó ti dà lájà bẹ́ẹ̀ ṣe yamayama náà. a máa padà kó ẹ mérò. kó bẹ́ẹ̀ jọ ó dà kó lè ibùkún ni ẹ. ìyá ẹ̀ máa ti pàbọ̀ yẹ ó yà máa sú ẹ̀. ó dà fẹ́ pàtì ẹ jẹ. ó yà máa bú kí ẹ̀ sẹ́. ẹ jẹ́ mọ inú ẹ̀. mi lè já ìyá ẹ sí òòrùn ìyá bí ìyá ẹ sẹ́ kò ní da fáwọn tó sunrun ẹ̀ àwọn tó pa sunrun ẹ̀ gan-an ní soríire. ìfọ́tí máa sọ ẹ́ dàgàn alẹ́. ọlọ́run á fún ẹ nífọ̀ọ́dí àbùkù tán máa gbá ìyá ẹ létí máa bọ́kàn yóò yà máa gún ẹ lọ́kàn ṣá. kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. máa gbẹ wo lẹ́fù ẹ̀ máa bẹ́ lẹ́fù ẹ̀ kò ní da fáwọn tó la ẹ̀gọ́ bẹ́ẹ̀ jọ ó mọ̀ mí nà. súnà jọ àlóhùn ní ẹja rẹ̀. Zanga àwọn ọbẹ̀ pàtì yá ẹ jẹ́ máa wá rí eré lẹ́ni mi bá ẹ ṣe máa sọ di fíìmù mọ́ ẹ lọ́wọ́ máa sọ di pàtì àmà máa kàrà á di ṣọ́ alẹ́ aṣọ ẹ mú ni wọ́n máa mú ẹ sọ́wọ́ bí gbìn ó dà polo ibùkún ni ẹ èmi ló para fún ok màá jẹ́ kó yí ẹ paṣọ àti rámọ́tà kò lè ṣàìsì pọ̀ kíyọ̀. Bánjí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó ẹ ó dùn mí gan-an tó dẹ̀ mọ́rú ọwọ́ tí mo fi mú ẹ ó dẹ̀ tún mọ́rú condition tó wà mi ò fọwọ́ àná mú ẹ o mi ò fọwọ́ àná mú ẹ mo fọwọ́ pé àtijọ́ di family òun mo fi mú ẹ ó dùn mí o. ẹ má bínú sá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ẹ má bínú ṣe rí kò ń ṣe pé mi náà ẹ bá rú ẹ lọ́wọ́ mi rí náà ẹ gbọ́ rí wípé mo tiẹ̀ ṣíwọ́ náà mo ṣe kí ni ṣe rí ó kàn Ọlọ́run kan ṣàánú èèyàn ní ẹ wo àbúrò yín atọ́ni ní sùúrù ni. bó ṣe wà ẹ tó bá mú mi bú lójú yín ẹ máa rò pé ọmọ skul kan ló ń bá sọ̀rọ̀ ni ó jẹ́ ó kàn sọ ẹ mọ̀ ọ̀rọ̀ yẹn bọ́ sápò bínú lọ́ra mi ló kàn ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kò sí wàhálà mi ìṣọmọ bẹ́ẹ̀. nǹkan tí mi ò fẹ́ nìyẹn you understand bóyá ìwà ẹ̀sìn ìwọ náà bí ọkọ ẹ̀ ń pé kó má bínú. àwọn òkú ọ̀run náà wọ́n máa wò pé èèyàn wà láyé gbogbo àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹ́. tó kú ọ̀run náà lèmi náà wò àtẹ̀yìn tẹ̀ wà láyé tí o máa ń ṣe yẹn oh god ṣe wá rí kò bá tiẹ̀ má dùn mí gbogbo ọ̀rọ̀ yóò bá má dùn mí ṣe rí gẹ́ọ̀ tó jẹ́ kó nà mí yẹn tọkùnrin tó lè admit pé èèyàn nà òun sáà ọmọ yẹn nà mí for free god. ṣó ti rí o dẹ̀ ń ṣe à. ṣé mi ni mo lọ pè wá ni. ìgbà yẹn wá ń kọ́ kò níbi tọ́wọ́ ti kan wọ́n. o tún sọ̀rọ̀ o tún sọ̀rọ̀ ó ṣe máa ṣe nìyẹn. o tún sọ̀rọ̀ sórí afẹ́yanjú kan o tún sọ̀rọ̀. ó nà mí lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nígbà yẹn nà mí. bẹ́ẹ̀ kú ẹ bóyá màmí ló jọ màmí ni màmí ló jọ. ṣe kẹ́hìn tún wá sọ gbé. kò sí wàhálà sọ. wọ́n ní kò bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ báwo ni. mo wá fà. mo wà ókè. àfà ṣé wàá padà lọ síbi tán ní kò fẹ́ lọ lẹ́yìn. mi ní lọ kí ni. mo fẹ́ jẹ́rìí ni. tí mo ti lọ gbádùn tí mo ti lọ ṣèdí bàlàbàlà ń bẹ̀. èmi àti bébì mi. ṣé tó kú bọ̀. tó kú bọ̀ dáńjẹ́ mi. kó má jẹun tí mo rò. ẹ jọ̀ọ́ kí lẹ̀ ń rò ó. kí ló ṣẹlẹ̀ láàrin wa àti tó kú. you understand ṣé Tòkunbọ̀ fẹjọ́ mi sùn ẹ ni. no the way bọkàn ṣe sọ pé Tòkunbọ̀ is past tense kìíní kan lóyún. yes because Tòkunbọ̀ is past tense. kí ló ṣẹlẹ̀. I just don't like him again like ó irritate me ó look odd. ṣé ló dàbí pé bùbọ̀ yẹn lókun fún mi because I don't get èmi sí Tòkunbọ̀. azal ṣebí ẹ̀yin méjèèjì lè jọ ìrìn ayé láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kó. leave that side ọ̀rẹ́ mi Tòkunbọ̀ is hot like his sight alone irritates me I don't even want to see it. ládùn tí Tòkunbọ̀ ti ṣe fún ẹ. jọ o kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí o. really. náà kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí. kò dáa o kò dáa o. let me tell you kò dáa. my new bobo is in town. tall dark handsome above all kíní ìwà ńlẹ̀ there is money. babe a lè má bára wa mi ká má bára wa sòtò rò. ṣé ọ̀rẹ́ Tòkunbọ̀ náà ló wá mọ́mú láyé abẹ́rẹ́ ni abẹ́rẹ́ Tòkunbọ̀ abẹ́rẹ́. a lè má bára wa rìn ká má bára wa sòtò rò. it is okay Tòkunbọ̀ will be fine tó bá jẹ́ ọ̀rẹ́ Tòkunbọ̀ ló ṣe pè mí wá síbí báyìí then I'm off please. babe mo sún wọ́lá mo sún.
wà. ṣé wàá bá nù ẹ̀. èṣùrù ẹ̀ padìdà òun lájà. afẹ́lẹ́gbọ̀n kí ló ń ṣẹlẹ̀ ń bí. ẹ káàsán ẹ má bínú o kí ni mo lè ṣe fún yín mà. kí lẹ lè ṣe fún mi àbí kí lèmi lè ṣe fún yín eléyìí tẹkọ̀ ganu ti bẹ́ẹ̀ sí yín tẹ̀ ń wò lójú kí ló ń ṣẹlẹ̀. akókó dáa fún yín mo ń drive bọ̀ ni o mo yẹ máa dé point yẹn bóyá mú náà lọ nìyẹn. ó paná kí n lè yẹ̀ wò mo dẹ̀ ń try láti pe mechanic for the past 1 hour switch off ní nọ́mbà ẹ̀ sọ bí mo kọ́ tí mo fẹ́ ṣe. àbó ti gbé ṣá tó bá gbé kẹpa mi ṣá kò lè gbé àmọ́ mo láyọ̀ láti sọ fún yín pé àdúgbò tẹ wà yìí kò ń ṣe bí tẹ́lẹ̀ wá rárá sí tẹ̀kọ̀ máa sọ English o tẹ bá pẹ́ jù ọ̀sán gan yìí wọ́n máa ń jákù bá nìyàn ṣé kí n já yín wọ́n lè já yín sí o wọ́n máa gbà tí gbogbo ara yín kí lẹ lè ṣe ẹ̀yin náà kàn jọ ẹ̀yàn kan tó jẹ́ bad náà everywhere gan iṣẹ́ oyin gan rùn sí everywhere níṣẹ́ ó wà lẹ́ẹ̀gan lọ ẹ̀wọ̀n tó ṣe èmi á help yín. Okay, I really appreciate it. mo ní Abdullahi kan lọ́wọ́ benzo Dr. benzo ó mọ̀ pa benz. tẹ bá di benz ó máa tú yín ó máa gbé ń sìn ó lè yóò ṣe kọ̀kọ̀kọ̀ afa Abdullahi benzo afa kí ló ń ṣẹlẹ̀ wà ó ti ganúlẹ̀ síbí fún ẹ o tó dáa ló wà lẹ̀ o bẹ́ẹ̀sì kan paná pin mọ́ àlàyé kan lọ́wọ́ ń bí báyìí ó kàn dúró tí tó kàn sọ English kó dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀sì ò gbọ́ English mo ní Abdullahi doctor ó máa ṣe ó máa ló ṣẹlẹ̀ a wà níbi farabalẹ̀ kó gbọ́jọ̀ ọmọ bíi mansion ilé bàbá olówó yẹn opposite táwa ti ń gbá snooker yẹn bẹ́ẹ̀ láwa tètè ó yá gbọ́kadà kó máa bọ̀ má pẹ́ lórí ẹ̀ ó ti yẹ má pẹ́ o àṣírí ọmọ oró mi bó lè ṣe wàyí kò ń ṣe kọ̀kọ̀ọ̀kọ̀ tó bá dé bí ń sìn ẹ máa dáhùn. I really appreciate everything. Thank you so much. ilé ìtẹ̀kàn thank you so much ìtẹ̀kàn ṣe steeze. what do you kí ni mo tún lè. ṣé kí n máa pa ọbẹ̀ ẹ̀sìn ó ba steeze yín jẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ga tó ìtẹ̀ ṣe dáadáa ẹ̀yẹ kan dúró tì. àbí sùúrù mọ ọ̀rọ̀ mọ́tò ni mọ́tò lè ṣe kó má ṣe bẹ́ẹ̀. ó lọ bẹ́ẹ̀ náà mọ́tò máa takú náà. ẹ máa wọ tábìlì ẹ bá dé tó bá ti dáhùn ó yà kẹ́ pa mí ṣe ti bọ́ kò lọ fà. ṣe máa dúró tì mí ni. mo wà pẹ̀lú yín yà mo fọ́ fún yín ni èmi náà ò ní náìsì bẹ́ẹ̀ yẹn lọ. ọ̀rọ̀ ìmọ̀lágbára èṣùrù ẹ̀ padìdà òun lájà. tó bá yẹ pé nìkan ló ń dá ẹ dúró sí wa ti máa pa ni I've been here for over 20 minutes. I'm very sorry má bínú mo ń pọ̀ jù ní gbóná mi kàn ń púpọ̀ ni. kí ló jẹ. náà pé ẹja ta jẹ lánàá yẹn ni kò ń dàgbò sísítẹ̀mù mi. bíbí lórí ẹja tí mo kàn ní kó jẹ ó lè sọ pé òfin ẹjẹjà yẹn o bọ owó tí a fi ra ẹ̀kọ́ tó rọ̀ ò ní jẹ́ ká sọnù. mo ṣáà ti jẹ ìrẹ̀lẹ̀ tí ń pọ̀. pẹ̀lẹ́ bíbí ṣó ti wá lóògùn. mi ti lò ó. well bóyá tá a bá ti ń lọ káyà pharmacy ká get drugs. How about your friend? ó wà ó ti wà ní àìtí àṣesọ̀rọ̀ tó ń gan sí mo ti ń dúró dé wa. kí a máa pick ẹ̀ ń bẹ̀ mi ì lè máa dúró díẹ̀ kí n tún máa dúró dọ̀rẹ́ o. òun ni dúró jù. Are you sure? That's my baby girl. Alright, get in. Get in. Get in. Baby, wo ti delay me jù, that's your own punishment. Àwọn èèyàn ìwòye sùúrù kì í ṣe tiwọn o wọn kàn máa kọjú wọn kàn máa sáré wọn sáré àṣàjù wọn kàn máa sáré. Uncle Tokunbo ṣe rọrùn mọ sún bí mo ṣe ń sọ abẹ̀bẹ̀ sókè ní gbagba ibi pẹlẹbẹ ló fi ń lélẹ̀ ẹ̀ṣẹ̀ wo lẹ́yìn náà wá ṣe tó tó yẹn. mi ò ṣe nǹkan kan fún Mosun ó mọ̀ mí lánàá kó tó dé ni kò sí nǹkan tí Mosun béèrè tí mi ò kí ń fún. ẹ kí ló wá ṣẹlẹ̀ kí ló tó wá fárígá tó tó yẹn. mi ò mọ o irú ìjẹta gan sìn mo lọ sílé wọn mo park mo tẹ̀sí fẹ́ lọ́mọ pé kí n ọ̀gẹ̀ Mosun gbọ́ mi dànù ni mo tún wà rò pé kí ni mo ṣe mo dàgbẹ́ sára ni eléyìí fárígá sẹ́ ẹ̀ débi pé Mosun workout kó òun wájú mi tó ní kí n fohùn lẹ̀ òun ti dọ̀rùn òun ti ṣẹ́gbà òun ti ṣàwo mo tún mọ̀ pé òkè kí ni nǹkan tí mo ṣe kò sọ nǹkan tí mo ṣe kí n dẹ̀ bẹ̀bẹ̀ kí n dẹ̀ take apology. kí la wá fẹ́ ṣe báyìí. mi mọ ṣebí torí ẹ̀ náà ni wọn náà ṣe bá a sọ̀rọ̀ ó dẹ̀ sọ pé ó tún sọ pé ó fárígá torí kò yé mi o. ṣe rí ọ̀rọ̀ Mosun ó dàbí ṣìgìdì tó fẹ́ tẹ́ni tó ní kó gbóhùn lọ sódò lọ́wẹ̀ ó dàbí pé ọkùnrin kan tó ti ń tàn ẹ filẹ̀
kí n fi mo sún lẹ́kẹ̀ ṣé yẹn dẹ̀ máa possible. Ó máa possible tẹ́ bá lè ṣe. Kí n fi mo sún lẹ̀. Bẹ́ẹ̀ni. Because ọ̀rọ̀ ẹ̀gán strange sí mi ó kàn bẹ̀rẹ̀ sí ní ṣe yán because mo tún the last time bóyá jẹta mo tún rí ní mo lọ sílé wọn eléyìí lé mi dànù níṣẹ́. Ó ti ń sọ fún yín ní ẹ̀pọ̀ òun ò ṣe mọ́ so you to just leave her. Ẹ filẹ̀. Okay. All right now. Thank you. Ẹ má bínú. Máa mọ nǹkan tí màá ṣe ṣá. All right, kò sí. Bí wọ́n bá yẹ jẹ́ màá yẹ kó mọ̀ àbí wait àbí ó tún ní àbí ṣé o mọ ibi tó wà bí a kì í máa tẹ́ jọ lọ síbẹ̀ bóyá ká tún jọ lọ bá a. Ọkọ tó kún bọ̀ mo ti sọ fún yín pé mi lè dá sí ọ̀rọ̀ yín méjèèjì mọ́. Torí ọjọ́ tí mo bá sọ̀rọ̀ gan ọ̀rọ̀ yín ó dájà lẹ́ láàrin mi àti so mi ò dẹ̀ fẹ́ wàhálà mi ò fẹ́ ní problem. Ẹ filẹ̀. Ó bẹ jà lórí ọ̀rọ̀ yìí. Ó bá mi jà gidi. Ẹ wo. Tí ó ti wá ń lọ nìyẹn ni. Èmi ti ń lọ nìyẹn o. Bá mi kí mọ́mì. Ọ̀rọ̀ ìmọ̀lágbára èṣùrù ẹ̀pà dídà òun lájà. Tókunbọ̀ ọmọ ọjọ́ mi lójú o mo fọ́ gan ni bí mo ṣe wà mo ti fọ́ tẹ́lẹ̀ mo tún wá fọ́ sí i bó ṣe sọ fún mi pé òun bọ̀ mo kọ́kọ́ pé aṣọ òun wá ẹ̀mí ni Tókunbọ̀ máa wó mi ó dẹ̀ wá ó tẹ̀lẹ̀ tán ni. Kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ náà. Àìwá àti mọ́ mi gan-an bẹ́ẹ̀ kàn ṣe ń sọ̀rọ̀ tẹ́kàn ń domi tó gbogbo ẹ̀ kàn wọnú àwọn ni ṣé ó ti lọ bẹ́ẹ̀ náà nìyẹn. Ó ṣe gan mo dúpẹ́ gidi lọ́wọ́ ẹ̀. À ń dúpẹ́ ara ẹni ilé tó yẹn. With this life àwọn kankan wà tí ẹgbẹ́ tíyàn bá encounter ẹ̀ ó máa ń strange. Though when I met you ó strange sí mi lóòótọ́ pé ẹni tó ń ṣe jàgídíjàgan sí èmi tó yẹ pé life mi simple. má sọ bẹ́ẹ̀ nǹkan tó sọ tán sí má sọ bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí ọmọ jẹ́jẹ́ ni mí tó bá tọ́ mi ń tọ́yàn mo gentle gan. Okay. Ó yẹ. So àwọn Yorùbá dẹ̀ ní kọkùnrin pejò kóbìnrin pejò kéjò ṣáà ti máa ṣe kí ni. Kéjò máa ti lọ ní kó ti pa ní kókó. But the only thing tí mo rí tí mo máa ní láti sọ ni pé tí o bá lè fi àwọn ìwà à ń ṣe ìpátá jàgídíjàgan tó bá lè filẹ̀ I will be happy with you. Wàláìtàlá Tókunbọ̀ wàláìtàlá ò mọ ìyá rẹ̀ ṣá ìwọ tó jẹ́ àtìgbà tí mo ti kọ́kọ́ meet ẹ tó jẹ́ pé àtijọ́ wàjọ́ yẹn bó mo ṣe ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ báyìí mo kàn ń wọ ẹyin ojú ẹ mo kàn rí love everywhere pé ṣé ọmọ líle gan máa love ni kò tí àtìgbà yẹn ni mo ti fọ́ pàtó mo dẹ̀ ti fọ́ yẹn ni mo ti gentle èmi tó jẹ́ normal ládùúgbò mo máa ń kọ́ mi ti kiri ni pàtìpàtì mo ti mú ẹ tó bá gbá mi létí ọ̀tún ṣe mo máa kọ́ tòsí sí wọn Ọlọ́run ṣe wà tútù bí àdàbà Mary gangan ló ti bá mi sọ̀rọ̀ lóru pé ọmọ mi wò ó má ṣe ìpalẹ̀ mọ́. Nǹkan tó máa ń pa mí lẹ́rìn náà rẹ nìyẹn. Pé kí nìyẹn. Funny then tí o bá lè try láti continue like this. bí mo ṣe gentle yà bí. Yeah, exactly. Things will be perfect with us. This is perfect with us so èmi ti lọ́ọ̀fù ẹ̀ o máa mo kọ́ ẹ jẹ́ gan ni o tí bá ti ń bá ẹ sọ̀rọ̀ báyìí gbogbo ara mi máa ń tutù mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ó sì gan ẹ̀yìn lásán báyìí tó bá ti rẹ́yìn sí bẹ́ẹ̀ wọ́n máa ń da gbogbo connection orí mi gbogbo wáyà yẹn máa kanra wọn ní sẹ́ẹ̀. Really? Mo fọ́ fún ẹ gan ní sẹ́ẹ̀ àwọn òkèèrè bó ṣe wà yẹn ó yá bó ṣe wà yẹn ó lè commit anywhere kan pé mi. No. pé Zanga ibo ló wà tẹ́lẹ̀. Another thing. Kí nìyẹn. Ṣé o ò ní orúkọ mi yàtọ̀ sí Zanga àbí. Ó mọ̀ pé no orúkọ àbísọ gangan wà orúkọ street dẹ̀ wà. Orúkọ wo làbísọ gangan. Orúkọ àbísọ Zainab ni. Àwọn tèmi. Please wait, I would prefer that Zainab. Zainab. Yeah. Pé kíkọ wà ní Zainab gbogbo àwọn tó ti mọ̀ mí sí Zanga kí ní mi jẹ́ Zanga mọ̀. Yeah, exactly. Èmi ló máa pè é ní Zainab. Anybody tó bá dé tó fẹ́ pè tó bá ti ń ṣe Zanga please try to tell them. Ọmọ máa lọ fá o because mo ti ń jẹ́ Zanga yẹn sìn ṣá ti bá wọn ti ṣá ó ti lé ní 30 years mi ti jọmọ bíi 20 something lọ àmọ́ Zanga yẹn ó sọ ó ti wálẹ̀ ti pẹ́. Sure, I understand but please just let it go. I should let it fly. Abeg. ó ti lọ bẹ́ẹ̀ ó yà látẹ̀ni lọ mo ti jẹ́ Zainab. Bàbá ibo lọ lọ báyìí ṣó fẹ́ gbé mi jáde. Ìgbádùn díẹ̀ o ló wà láyé ìdààmú ló pọ̀ o. Ayé tí ó ní túmọ̀ là ń gbé
ẹni tó ṣiṣẹ́ lówùrọ̀ ó lè dalẹ̀ kó má jẹṣẹ́ ẹni tí ó wá ṣiṣẹ́ o. kọ́lọ́n kàn jẹ́ kọ́lọ́n pèsè owó lálẹ́ ìwé fi parí ẹ̀. iṣẹ́ ló ṣe sáàrin yìí o báwo bó ṣe fà bó ṣe gbẹ kalẹ̀. half plot ló manage báyìí. half a plot kí ni kò tó half a plot. kò ju bí 15 feet lọ sí kí lorúkọ ẹ̀. half a plot kí ni. pàdé mi lágbára Ọlọ́run ẹ̀mí ẹ̀ ló máa lò kò ní jẹ́ pósí ẹ̀ ò ní gbé òkú ọmọ wá síbẹ̀ ò ní gbókù ìyàwó wá síbẹ̀ lágbára Ọlọ́run. gbé fóònù yìí gbé fóònù yìí. inú mi dùn fún ẹ gan-an inú mi dùn fún ẹ o gbogbo kíní yìí. hello Zainab. hello Afa mo ti ń pè ẹ́ láti ẹ̀kọ́ òde ń ṣe ìwà ló gbé fóònù mi. àmọ́ àbínú jàre iṣẹ́ ni. mo ṣe pè ẹ́ náà nìyẹn lánàá ó ní pé ẹ ó máa pè mí padà títí ni mo fi sun òṣèkọ̀pọ̀ mi ò pè mí kó yẹ kó máa rí bẹ́ẹ̀ wà á ṣé kí mi sún ọkọ̀ fẹ́ bí àmì máa ń gbé ẹ débẹ̀ mo dé ń gbé ẹ débẹ̀ kó mẹ́nu bẹ̀ gangan àtìgbà tí mo ti mí tiẹ̀ pé àpàdé báyìí ohun mi ò pé mọ́ o àjẹ wọ́n ló kàn ń dààmú ọkàn mi ni ọkàn mi máa ń sáré kiri lóru torí tiẹ̀ ni mi ì lè sùn mi ì lè wo mi ì lè jẹ mi ì lè mú mo ti fìfẹ́ pa mí mo ṣe wà yìí orí mi ò pé mọ́sẹ̀ mo ti fọ́ fún ẹ mo jí fún ẹ gan mo ti lọ́ọ̀bù ẹ pa mo ti yí ẹ èmi àti ẹ kájọ máa wà kí n máa rí ẹ gbogbo ìgbà kó máa pè mí kó pè mí pa àwọn máa gbé ó ti yí ẹ ìfẹ́ ẹ ti ń jẹun lórí mi. Obi ọmọ kan tó máa ṣẹlẹ̀ mo wà meeting kan bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí màá pè é padà. ó ti bẹ̀rẹ̀ o tó kú bọ̀ stop ẹ̀ náà màá pè mí padà kẹ̀. mi ò lè máa sọ yẹn bí báyìí màá pè é padà. téèyàn bá ti lọ́ọ̀bù náà kò sí nǹkan téèyàn fẹ́ ṣe ẹ máa gbá cam náà ni but wá this time around pè mí padà o má gbé mi sórí kìíní o má gbé mi gógó o. má wọrí náà mo ní màá pè é padà má wọrí màá pè é padà. ti lọ bẹ́ẹ̀ yẹn I love you. kò take care ó ṣe. kò sí kan tí ìfẹ́ òmùyàn ṣe èèyàn kàn máa káàmù lásán èèyàn kàn máa jẹ́ jù bákan èmi gan wá di ẹni tó ń kọlù kí ga o ṣé bó ṣe máa ń rí ọjà mi ọ̀gbẹ́ mi débẹ̀ lọ fà o bó tiẹ̀ pè mí padà kí tó sáré gbé. kí ló ṣẹlẹ̀ ta nìyẹn. ọmọ tí mo sọ fún yẹn ni ọmọ tí mo níjọ́ tí mọ́tò mi takú tí mo ní kàn wá ó dẹ̀ bá mi pe mechanic láti jọ yẹn báyìí Obi ọmọ ilé pè mí 20 times léde wà láìtàláì ó ti sú mi ì dẹ̀ mọ̀ nǹkan tí mo gbà lọ́wọ́ ẹ̀. pàdé mi jẹ́wọ́ fún mi. jẹ́wọ́ kí ni ọ̀gbẹ́ni gbọ́gbé èwo ni jẹ́wọ́ tó ń sọ. ṣé kí n sọ̀rọ̀ kan fún ẹ. ó yá mo fẹ́ gbọ́. ọmọ yẹn ti ní feelings fún ẹ nìyẹn o. feelings látọ̀dọ̀ hoodlum irọ́ o mi ò fẹ́ o. ó rọ ọmọ tí mò ń sọ yìí tó bá ń gbọ́ ras obìnrin tó ras tó mi ò róbìnrin tó ras bẹ́ẹ̀ yẹn rí láyé mi. mi bá ní kó má jẹ́ ká fi òbò rẹ wà pé lájẹ́. mo ti gbọ́ ẹ ìjọ tí mọ́tò takú tí ó ń bá mi pe mechanic tó bá rí oríṣiríṣi àwọn boys àti tó mú gbọ́ àti tó ń hèlè ọmọ yìí Zanga ni mo kàn ń gbọ́ Zanga lọ́tún Zanga lọ́sẹ̀ lọ́n hèlè lọ́n àtọmọ kékeré àtàgbà ló mọ̀ ládùúgbò yẹn. lọmọ yẹn náà. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ sọmọ yẹn ló fẹ́ kí n máa gbé káàkiri. ṣé ìwọ òbí lè rè pé kí ló tó fi ń pè Zanga ni. mo kúkú bí o ó ní Zainab lórúkọ òun kí ló wáyé tó ń jẹ́ Zanga kò rẹ excuse kankan tó. ó abbreviate Zainab nìyẹn. ó abbreviate Zainab ok. ká má parọ́ mo ti gbọ́ ẹ. kò sóbìnrin tó máa rọ́kùnrin tó rẹwà bí tẹ̀ yìí. ọ̀gbẹ́ni má filata mi ó máa dé nìyẹn já máa lọ ọkọ ọmọ ìgboro ọkọ ọmọ lọ wá àkọjẹ jàre. àwọn ewúro ló dá ọkùnrin àlè parọ́ ó máa dún nìyẹn o. torí ọjọ́ líle la ṣe dánmọ nílé o. Kabiru mo ń jáde o mo fẹ́ sáré wà nǹkan jẹ. o ti ní olùgbèjà ní ẹ̀rọ. àníṣe mo fọ́ ọjọ́ tó máa ó pọ̀ ju mẹkáníìkì. ọkọ̀ Zanga. ó bẹ́ẹ̀ lè máa sanwó fún. afa ẹkùjọ mẹ́ta àwa ni ẹkú ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run máa fún yín ṣe. àmín àmín. ẹ̀yin ni mo wá rí. ṣé o lè. irọ́ ó le kò tún le ọmọ mọ̀ pé bí mo yẹ débí mo máa ní solution. ní ẹnu ọjọ́ mẹ́ta yìí mo ń bọ̀ láti ibi iṣẹ́ mo tún lọ síbì kan so ṣàdédé ni mọ́tò mi takú ṣó ti yé yín so bó ṣe takú yẹn bí tí mo ti ń gbìyànjú láti wá mẹkáníìkì tó máa bá mi ṣe ṣàdédé lọ́mọbìnrin yìí kọjá ó tẹ̀ ti yà mí kọjá
ó kàn padà ní ló bá ní kí ló ṣe mọ́tò ẹ mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe rí mo rí níri mo ní jàgídíjàgbá àmì tẹ̀ kọ́kọ́ já bọ̀ mo ṣàdá lóhùn pé mọ́tò mi ló ní issue ó dẹ̀ ní òkè nípò òun nẹ́nìkan tó máa bá mi ṣe àfi bí eré ló bá pe mẹkáníìkì ìdè lóòótọ́ kí n má fọ̀rọ̀ ọ̀gbọ̀n àfà ọmọbìnrin ló yọ mí nínú wàhálà àjọ tí mo ń sọ yìí òun náà ń fi ṣe gàrí tíra mi. Allahu Akbar. ṣó ti yé yín bọ̀ ìyẹn kọ́ ni mo tún wá rí yín fún nǹkan tí mo wá rí yín fún gangan láti bí ẹnujọ́ mẹ́ta yìí láti gbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tí n bá dijú báyìí ọmọ yìí ni màá lára rẹ̀ mi nǹkan lè fẹ̀yìntì kí nǹkan dijú pé mo kàn relax òun ni màá lára rẹ̀. létí pé àṣírí ẹni lóore náà kò yé mi ò wá fà bí mo ṣe ń lára rí bẹ́ẹ̀ lọmọbìnrin yìí náà ló máa pè mí lórí fóònù lóòrèkóòrè òun fẹ́ rí mi òun fẹ́ ṣe gbá àwo kòkó bàbá ṣáṣùn kí ló dé ibo ni ìpàdé ọlọ́jà àtàsínwín àfi bẹ́ẹ̀ ni bó fẹ́ kí n fẹ́ òun ọ̀rọ̀ yìí wú mi lójú àáfà. ẹ fọkànbalẹ̀ wọ́n ní tí ọ̀rọ̀ bá rúyàn lójú náà ọlọ́run là á sáàdì alimul gaibi wa shahadati huwa rahmanur rahim òun ló mọ gbogbo nǹkan tí ẹ̀dá ò mọ̀ so ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wa ká fi dá Ọlọ́run lọ́wọ́. èṣùrù ẹ̀ pàdídà òun lájà. ohun tí ó yẹ nìkan o ìran lèèyàn á wò. Allahu Akbar Allahu Akbar afa Tókunbọ̀ ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ẹ di ọpẹ́ yín ládé. Alhamdulillah rabbil alamin. ṣe rí ọmọbìnrin tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀ dà gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ pé à ń gbìyànjú àti gbin obì àti ṣá oko àwa fẹ́ gbin obì sínú oko àwa lọ ń ṣàkitiyan pé káàmọ̀ bá ti gbin obì ká tó padà dóko yìí obì ti lálẹ́ òun bẹ̀. ọmọbìnrin yìí náà. bẹ́ẹ̀ ni ṣe rí oore ńlá lọ́lọ́run fọmọbìnrin yìí ṣe fún yín o tẹ́ ẹ bá rántí ńgbà tẹ́ ẹ wá bí tẹ́ ẹ sọ pé ká bá yín gbàdúrà pé ẹ ń fẹ́ obìnrin alálùbáríkà tó máa fọkàn yín balẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. ọba onísábàbí ńlá lọ́lọ́run o sábàbí tọ́lọ́run fẹ́ fi mú egungun ha yín wá òun nù. ìyàwó obìnrin yìí náà. bẹ́ẹ̀ ni ìyàwó yín tọ́lọ́run kọ́ mọ́ yín òun nù. àfà ẹ gbọ́ nǹkan tí mo sọ ni oníjàgídíjàgan obìnrin onígbó ọlọ́jà tó ń ṣe jábàjábà káàkiri àdúgbò ni. mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní ọlọ́run lọ́ba tó mọ tẹ́nìkan mọ̀ òun ló mọ tó pamọ́ nígbà tá a sáàdì ọlọ́run ti fi gbogbo ohun tó pamọ́ pátápátá ó ti fi hàn wá ọba tó náyé ń jẹ́ òye wa wípé gbogbo wa tẹ́ rí tọmọ yìí ń wò yìí kì í ṣe bí ẹ o kì í sì ṣẹjọ́ rẹ̀ àfọwọ́fà àwọn òbí ẹ. èmi náà ṣe kárí orí àjí ìburúkọ mọ èèyàn lóòrè. bá mi di eyín mi mú eyín mi o. ẹsẹ̀ mi. ẹyin bí ẹyin bí. ẹsẹ̀ mi o. ìparun mi parun. ṣé mo gbẹ́sẹ̀ ní àyà àbí ogun rọra fẹsẹ̀ rọra gbé bẹ́ẹ̀ rọra gbẹ́sẹ̀ mi rọra gbé gbẹ́sẹ̀ náà. àṣírí lọ rí o tí ó yẹ nìkan o.
ayọ̀ abara títí ayọ̀ abara títí bàbá àkókò. ìpè ìwọ ọmọ olùgbà ó ti bímọ akọmọbò. ọwọ́ ẹ̀rọ ló bá wá abo ni. ọwọ́ ẹ̀rọ ni. mo tún dúpẹ́ náà mo sì dúpẹ́ náà gbogbo lọ́mọ ọlọ́run ṣe ọlọ́run ṣe gbogbo lọ́mọ náà. èsìkú ọmọ bẹnu ilé ìyá gan ìrìnàjò lọ́wọ́ báyìí. ó ti rìn jù bẹ́ẹ̀ni kò sáàsì tó ṣe ìyá kò sí tó sọmọ. ayọ̀ mẹ́. tí a máa ń pẹ́ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ ọpẹ́ ni àìtún ti gbóhùn bàbá ọmọ náà báyìí. àdúpẹ́ bàbá ọmọ ìtò wà kú báyìí ìkòkò táyì gbé kejì ọmọ dà. ìkòkò báwo. ayé ti dà yóò ní flọ́ọ̀sì èmi rò pé ti flọ́ọ̀sì kejì ọmọ kọ́ máa bá tiẹ̀ lọ ni. bàbá àkókò àní ríru rẹ̀ táyé ìparẹ́ ìkòkò ni wọ́n fi gbé kejì ọmọ tí ó sì ti di títí ayé àyẹ̀pẹ̀kun wá rọjà ẹ̀rẹ̀ ra ìkòkò ká fi ṣe ìkejì ọmọ káyé sí ntọ́kùnú o ntọ́kùnú o. bàbá àkókò ayọ̀ abara títí ayọ̀ abara títí ayọ̀ abara títí. ẹ wo ìrànlọ́wọ́ ni mo wá wá sọ́dọ̀ yín o bí mo ṣe rò ni mo ròyìn bí obìnrin tó bọ́ ọ̀dẹ̀ ọkọ rẹ̀ jẹ́ mi ní tàn yín o èyí fúyẹ́ kó sọ pé òun wo o tá a bá sáré mátẹ̀ tá a bá ti tẹ́ eré mákùlókù mo ti sá eré owó títí mi ìrówó àwọn èèyàn sì ń béèrè iye ọlọ́mọdà mo pé àwọn ní ìdílé ni wọn ò délé lọ́la ẹ wo kò wá sówó kankan lọ mi àṣírí tí mo fẹ́ kẹ́ ẹ bò mí rè mo fẹ́ kẹ́ ẹ discharge ọlọ́mọ fún mi owó tẹ̀ ní kí n mú wa tó jẹ́ ẹ̀tọ́ tí màá fún yín tó yẹ bá fi lè gbà mí láàyè mo fẹ́ ṣèkó mọ́ tí màá ti ṣèkó mọ́ tán lẹ́yìn ìkó mọ́ báyìí màá wá fún yín lówó yẹn ẹ dákun tó lọ́lọ́ àánú tí mo kàn wá tọrọ lọ́wọ́ yín ẹ ti ṣèyí tó dùn fún mi o ọlọ́run ló sọ ìyàwó mi láyọ̀ mo mọ̀ pé ọlọ́run ló yín o tọrọ lọ́hùn ká ní kejì ẹ̀ sáfà bẹ́gbẹ̀ bí ẹ̀ ọkàn fúnra ẹ̀ ló gbìn ká ló rọ́jú ni ẹ̀mọ́tẹ́ obì inú mọ́tò ni àmọ́ àṣàròjú adọ́dọ̀ yín ó ti bí sọ́dọ̀ yín mo gbọ́dọ̀ fún yín lẹ́tọ̀ọ́ yín ẹ dákun ẹ wá bò mí láṣìírí kí n tiẹ̀ máa gbé lọlé. gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pé pátá ló yé mi ọlọ́run lọ́ba tí ń bo ẹ̀dá láṣìírí ẹ̀dá kan ò lè bo ẹ̀dá láṣìírí ṣé wàá rí gbogbo ilé tẹ́ sọ yìí àìmọye irú rẹ̀ tí a ti ṣe mélòó tí mo ti sọ pé ó yà ìmọ̀ lọ́tẹ́ bá tó bá yá kẹ́ mọ́ wa padà bọ̀ rẹ̀ kò sí nǹkan kan náà ni. àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀. àwọn èèyàn burúkú ti bẹ èèyàn rẹ jẹ́. èèyàn rẹ wá lè mi bóyá kí n sún ẹ tẹ̀wé èèyàn rẹ ní. ẹ jókòó. èmi ọlọ́mọjàre ló lówó tá à ń sọ̀rọ̀ ẹ̀ owó tí ọ̀dà gbà kò dúró. bẹ́ẹ̀ni bàbá wa ní pé ká dijú kẹ́ni burúkú kọjá tẹ́ni eré fi máa lọ èèyàn ò ní mọ̀ ṣebí lẹ́yìn ijọ́ mẹ́jọ ni àbí. ẹ wò tó bá yẹ pé ọjọ́ kò mọ gangan tẹ́ ẹ bá lè wà ojú agbo ní tìyọ̀wó fún mi ṣe rí mo ti wà èyí fúyẹ́ kó lóun wò ẹran súná mo fẹ́ gbà láwọn ẹ̀yìn àga àwọn ẹni mo gbà á oúnjẹ gan gbogbo àti ọ̀dà náà àwọn mo ti gbogbo ẹ̀ mo ti láwọn tí mo gbójúlé àwọn èèyàn wa àwọn èèyàn náwó kò sẹ́ni tó fẹ́ náwó kọ̀rọ̀ látìgbà tó ti bímọ mo ti lọ ń bá wọn yàn ẹ ṣàánú mi wọn ò fẹ́ fún mi lówó àmọ́ tó bá rí pé ẹsẹ̀ pati tẹ̀ ẹsẹ̀ kó mọ ojú agbo ni wọ́n mọ̀ mọ́ rí owó ṣàárì mi everybody náà ẹ má ṣe tiktok dáadáa àwọn tí máa ń bó láyọ̀n nù owó tí wọ́n máa ń fi rà láyọ̀n wọn ò ṣe kàn professor kan send owó ṣàkàtì tí wọ́n wàá bó láyọ̀n káyọ̀ lọ gbé ó ti fún un ní láyọ̀n n ti fẹ́ nu owó ṣàárì mi everybody náà sẹ́ẹ̀rí mo láwọn ẹgbẹ́ kan náwó sójú ẹ̀ èmi náà ti bá wọn ṣe dáadáa àwọn ọmọ làtọwọ kọ bí wọn ti máa bóore lọ́dọ̀ wọn mo lè pa 2 million ń yọwó lé yín lọ́wọ́ báyìí ní owó ni. Ọlọ́run á fún wa sí àmọ́ ṣá o bàbá àkókò bójú bá wá yẹjú kóhùn ò mọ yẹ o láyé bójú bá yẹjú kóhùn ò mọ yẹ o bójú bá yẹjú kóhùn ò mọ yẹ o ẹ má bọ ọmọlúàbí yín jẹ́ o. ohun lè yẹ ẹ̀yin máa èlò ní owó tó kéré ẹ ṣe mo dúpọ̀ ọ̀ya ẹ bá ń kọ́ máa jẹ́ ìlé kọjá lọ àwọn èèyàn ti ń bèrè yọ ọlọ́mọdà mo kàn ń fún wa ní ikú mo kàn ń fún wa ní ikú ni. o ìyá mi ẹlẹ mú kújọ mẹ́ta ọmọ mi ń kọ́ àlàáfíà ló wà ẹ kú tọ́jú àwọn ni ẹ wọlé. ẹmi òun kánjú ni torí pé àlejò ilé tí mo fẹ́ lọ dá lóhùn baálé rẹ ń kọ́. wọ́n ti jáde ó ṣe díẹ̀ sí i. ó mọ̀ dùn mí o. kí ló ṣẹlẹ̀ nù.
láti ìgbà tí baálé rẹ ti wá bẹ̀bẹ̀ wípé bó bá di ẹ̀yìn kó mọ òun wàá sanwó àfi bí n bá máa rí ilé nìyó ọ̀la ló bá dọ̀sẹ̀ kẹta ṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ni but tí má gbọ́ yín yé dáadáa owó ìgbẹ̀bí tó kù tó fẹ́ fún yín wọ́n tí kò wá. ó ti kó wá ni mo tún wá síbí wá béèrè. ẹ má bínú mo ní kí n béèrè ni. ẹ̀yin yìí ẹ mà gbóòórùn ẹ̀dá o àtọkọ àtìyàwó yẹn máa ya ìka o ẹ máa ya fi bí sólóore o. màmá a kì í ṣèkà o rárá o á dẹ nǹkan tẹ́ ṣe fún wa mọ́ lóore kò rí bẹ́ẹ̀ ṣe ń rò. ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín àti wọ́n àtọ́kọ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín pé mo tiẹ̀ wá sílé yín wá béèrè owó tó bá ṣe wípé mi ò wá sílé yín ni ẹ jẹ́ má fi ti yín kó bá ọmọ ọlọ́mọ wálé ayé jẹ́jẹ́ tiẹ̀ ni ẹ má fi ti yín kó bá o bá sọ fọkọ rẹ tó bá di ní èní tí ń bá rí débi tó máa sanwó mi ní ọ̀la station ni. ìyàwó ẹ má jẹ́ kọ́rọ̀ ọlọ́pàá dá sí inú nǹkan tó wà nílẹ̀ yìí ẹ má padà gbowó yín ẹ má jẹ́ kọ́rọ̀ ọlọ́pàá dá sí i. kò burú bí kúlẹ̀ lóko bí tàkúté ni ṣáàtì wí fọkọ ẹ tí ìgbà tí ní kó bá sanwó mi lẹ́nu tó bá di ọ̀la station ni èmi mo rí bẹ́ẹ̀ station ni. tó bẹ́ẹ̀ ni màmá ẹ má bínú ẹ má bínú. ẹwọ ẹ má ti wọlé ẹ gbọ́ kí ló dé mi ò ṣàfẹ́ gbogbo ra mi yó mi ì fẹ́ gbogbo sí rárá mi ò láìkẹ́ ìyá gbẹ̀bí ló wá bíbá yín sí i. sẹ́mi mò ń ṣòṣì. mi ì sọ pé ń ṣòṣì. ọmọ mi ńkọ́. àlàáfíà ló wà kò sí kankan tó ṣe wà nínú ilé kí ló tẹ̀ tí fún ìyá gbẹ̀bí lówó ọmọ kí ló tẹ̀ tí fún wọn lówó wọn tó kù. ìyá gbẹ̀bí ẹ sí. gbogbo mi fóun lówó. ẹ̀wọ̀n ṣẹ̀ṣẹ̀ kúrò mi báyìí sí ni tó ń pariwo tó ní pé ká má fi tiwa kó bá ọmọ ọlọ́mọ èmi ò láìkiri gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn o ókè gbogbo bá ṣe ṣe kọmọ tó tẹ̀ ń ṣàwó káàkiri nínú tẹ̀ ń ṣàwó ibo lẹ kówó gan lọ ibo ló wà. sẹ́mi ni mo di pokoli tó ń ṣe mọ̀ ń ṣàwó ẹ wo ìyún kọ́ láti ẹ̀kọ́ kan fi yẹn lẹ́nu èyí tẹ́mi fẹ́ mọ̀ ni pé ìyẹn wá bí ó wá sọ̀rọ̀ àbí ìyá àbíyè àbíyá àbí ló ń jẹ́ ó wá bí ó wá sọ̀rọ̀ ó wá sí ẹ̀ lówó kí ló ṣe gangan sóun ló bímọ ni sóun ló ní àtọ̀ mi tó di ọmọ ni èmi kọ́ ni mo nà àtọ̀ ara mi. báwo ni ṣe ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí yóò gbọ́dọ̀ báyọ̀ gbọ́ níta a lọ bímọ sọ́dọ̀ ẹ̀ ó ti di dandan kẹ́ fún wọn lówó wọn. sọ fún ọ lómi ni sọ gbomi sọ gba díìpù sọ gba díìpù ni. ok ó gbómi òjò ó wọ́n sí ẹ lára ó fẹ́ gbowó mi òjò lọ́mi. orí àpẹẹrẹ mi. kí ni ìpínlẹ̀ lọ ẹ má lọ bá wọn jà o ẹ má lọ jíjà ibi o. ó dáa. ẹni tó ń gbélé yìí ẹ pẹ̀lẹ́ mi o. tani o. ẹ pẹ̀lẹ́ èèyàn. bàbá àkókò. bàbá àkókò àkúmọ̀ lóye owó ẹ̀ ń tẹ̀ kí fẹ́ kéèyàn kó lójú kan náà rè àbí ọmọ nísìn sọmọ etí kú òǹkókó lọ́mọ tá a ti fún lóko òfókò ọmọ pè mí àti bàbá àkókò. lọ́mọ jẹrìndínlógún. ńgbà jẹrìndínlógún sọmọ àná ni. ìyún kọ́ mo tiẹ̀ bá wa tí mo bá wa gangan ni pé kí ló fẹ́ jẹ́ olórí burúkú tó lọ́ fi sùn ìyàwó mi. lẹ́nu. bẹ́ẹ̀ ni ọ̀bẹ̀rù ọlọ́run ìwọ ìyá yọ ọ̀bẹ̀rù ọlọ́run èmi ló sì ń kéré èmi tó sì ń kéré yìí o ò lè fi mí jókòó kéré torí èmi gangan ò kéré ládàáda ló ń ṣe ọ̀rẹ́ ni sọ fún ọwọ́ lọ́fẹ̀ẹ́jọ́ mi sùn ọ̀dà ọjọ́ àkómọ kan tí mo tún ní kọ́ agbóúnjẹ fún ọ mo rọ́jú ni owó wo ló ń tì mí gan-an. mo fẹ́ mo owó tó fẹ́ gbà lọ́wọ́ mi. elédùn àmọ́ mà dúpẹ́ alálẹ̀ ilẹ̀ yìí mo mà dúpẹ́ ẹ̀yin aláṣekùn mo mà dúpẹ́ aya rẹ̀ bímọ sí i. wéré. agbóhùnyà agbọ́tọmọ agbèfọ́ omi ò sì dànù ọ̀ sì dúpẹ́. ẹ kí ni tiẹ̀. ọ̀ dúpẹ́ ọ tún ti ṣèkó mọ́ o. ṣé wọn ló fẹ́ dominu àtàgbè wèrè tí pàṣọ ń kí ó lè sí. gbogbo ẹnu rẹ náà ní bùtì 14. ńgbà náà nǹkan mọ́mú tí yóò wá bá ọ ni. aláìmoore ni ọ. màá fọ̀rọ̀ kápá nù. aláìmoore ni ọ afọrẹ́sùn ní fífún ní ìṣẹ̀dá ni ọ irú yìí náà ni èyàn tó tẹ̀yìn bá sọ pé kéèyàn ó ṣe yín lóore àwọn afibisẹ́ lóore bíi tiẹ̀ yìí náà ló pọ̀ jù. ẹ máa wò alábìbí wo bí sọmọ pé ìgbà tí mo ní máa fọ ló èmi tàn ọ́ ni owó tó wò lọ fẹ́ gbà ìyàwó mi bí mo ṣe ń gbé bọ̀ ká ní èmi gan mọ eré òsì tí mo ń sa ká ní mo ra ń drive for jet clean inú mọ́tò ló máa bímọ yẹn sí. mo sáré mo dé mo gbọ́ ọmọ wọlé owó mi sí lára sówó mi tútù tó wọ́n ti lára ló fẹ́ gbà rọ mi. ìwọ́n tọ̀ ìmí ni. yes. àánú ọmọ rẹ sì ń ṣe mí ọ fẹ́ fi tiẹ̀ kó bọ́ ọmọ òun. tèmi kó bọ́ ọmọ òun. bẹ́ẹ̀ ni mo sọ ọ fi tiẹ̀ kó bọ́ ọmọ ọlọ́mọ tó wálé ayé rẹ̀ jẹ́jẹ́ ìwọ parí èmi nìwọ náà bẹ́ẹ̀ ni ìwọ tó bá gbé pé wọ́n ń ṣe wọ́n lugi. ó fi èébú ara bú mi. bẹ́ẹ̀ ni màá nà ẹ jù. ìwọ náà ni
ṣé o pè mí ní apá. apárí ni ọ ìwọ ọdún náà mi. tó bá fẹ́ ṣe fọmọ ẹ máa tẹ́ ẹ̀yin ò nílẹ̀ ṣe ó fi tiẹ̀ kó bọ́ ilẹ̀ kí ló ṣe ilẹ̀ ṣe rí kí ló fẹ́ fi lẹ̀ ó mọ̀ ṣe o kí ló fẹ́ fi lẹ̀ ṣe sọ́kọ́ fẹ́ fi lẹ̀ ṣe ìwọ sọ́kọ́ tó fẹ́ fi lẹ̀ ṣe. ó ti fi tiẹ̀ ó fi tiẹ̀ kó wọn. mọ nǹkan tó ṣe. àánú ọmọ rẹ ní ṣe mí. wọ́n mi nílé ayé ẹ̀ má fi ṣe mi lówó wọn. wọ́n dẹ̀ dé sọ́kọ́. ó gbèsè ní aláìmọ rẹ̀ dání á. abímọ ẹ̀ kan sọ́dọ̀ èwèrè fẹ́ gbé. èmi olùsí. bàbá bí mẹ́jọ sọ́dọ̀ ẹ̀ kan. wèrè tí pàṣẹ òkúrú. ìwọ ni elédùn àánú ìwọ ni elédùn àánú. nílé ayé ẹ nílé ayé ẹ tó bá tó fẹ́ jọ mi sùn yàn kankan tí n bá gbọ́. àwọn aláìmọ̀ọ́rẹ́ ni ọ̀ọ́mọ̀ọ́rẹ́ ó sì fi tiẹ̀ kó bọ́mọ ọlọ́mọ bẹ́ẹ̀ mo wí fún ọ. adéran mi dà ká ní mo má dẹran mi wá màá sa ẹ. ìwọ sa èmi bẹ́ẹ̀ni ó yá gbìyànjú rẹ̀ bó o bá tó bẹ́ẹ̀. kánífìlà yìí ràn ẹni mo máa sa ẹ. ìwọ ẹ̀yà pọ̀ bí mo fẹ́ ṣe fọ ní pẹ̀kọ́wọ̀ yẹn wo ó làwọ̀ rẹ̀ ń gbọ́. ó ní nǹkan kan. èmi ṣé wọn èmi ìwọ kọ́ni burúkú yẹn mi èmi. ọ̀ya tọ́ba lóògùn máa sa àwọn ẹ̀. mo wọ́n ní pa mi ẹ̀. ó ti mu ti yẹ ó ti mu ti yẹ ọlọ́tì nìyẹn. bọ́ọ̀lá tí ìbá ṣe pé mo wo tìkúnlẹ̀ àbíyamọ ni ìgbà pé kọ́wọ́ rẹ̀ kó wú kó làgbẹ̀yìn ni. olóògùn èmi ìwọ ẹwọ wèrè tí pàṣọ ń kì olóògùn ìwà tó ń gbé oníyà àbíyè tí ò ń gbẹ̀bí fún gbogbo àwọn èèyàn tó bímọ tó olóògùn wèrè báàsítà má dọ́dọ̀ mi mọ́ ọ̀rẹ́ gbọ́dọ̀ sí àwọn mi lọ́wọ́ ọmọ kankan mọ́ mo jẹ́ ní nothing olóòsì wèrè tí pàṣọ. wọ arákùnrin lẹ́yìn tí mo ṣe é lóore tán ó tún fi ọmọ ó tún fi bú mi ó tún mú mi rántí nǹkan mà ṣe o nǹkan ṣe ogun máa jà o àmọ́ pé kí Elédùà wá ṣàánú mi o ṣe bíbí ló bá pa fẹ́rù bòjú bá gẹ̀dẹ̀ bá pa fọmọ rẹ̀ rọ́pò àmọ́ pé kí Elédùà wá ṣàánú mi o. èmi Rẹ̀lú irun lẹwà mọ̀ pé ọ̀kìn èmi ni bàbá Sẹ́nàbù wá sọ àdúrà ọ̀rọ̀ yìí sí èmi tí mò ń ṣoore fún ayé tí mò ń ṣeré fọkùnrin fóbìnrin tí mò ń gbẹ̀bí ọmọdé tí mò ń gbẹ̀bí àgbà bàbá Sẹ́nàbù wá sọ fún mi pé èmi ń gbẹ̀bí èèyàn mi ò èmi ò rẹ́ni gbẹ̀bí èmi mo wá di àtùpà tí ń tanná fún gbogbo aráyé tí ò rí di ara ẹ̀ lọ́run Elédùmarè ó mà dọwọ́ rẹ̀ tó bá jẹ́ pé bí wọ́n ti ń ṣe nìyẹn mo mọ̀ pé létí gbẹ̀hùn gbàròyè ni ọ́ o ọba rí nínú òde olùmọ̀ràn ọkàn tó bá jẹ́ pé bí wọ́n ti ń ṣe tí wọ́n mú un jẹ ni bàbá Sẹ́nàbù mo fa bàbá Sẹ́nàbù lédè ìwọ Ọlọ́run Elédùmarè lọ́wọ́ bá mi ṣe ìdájọ́ tó tọ́ bá mi ṣe fún ìdílé bàbá Sẹ́nàbù kóhun náà lè mọ̀ yìí pé tí wọ́n bá ṣèyàn lórí wọn máa ń fi oore sán ni wọ́n ń fi bí sú Elédùmarè ṣàánú mi jẹ́ kémi náà rọ́mọ rẹ̀ gbẹ́jọ́ má jẹ́ kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. bẹ́ẹ̀ ni so ìwà bàbá ẹ̀ ló fa sábàbí gbogbo nǹkan tó máa ń ṣe báyìí. bẹ́ẹ̀ ni wàá nà ńlá. ṣé wàá rí kò wá sí nǹkan tó máa ṣẹlẹ̀ láyé yìí tí ò látúnṣe. àtúnṣe wà. bẹ́ẹ̀ ni ẹ sọ fọmọbìnrin ẹ rọ̀ fún pátápátá ẹ wá sọ fún pé kó mú yín dọ́dọ̀ àwọn òbí rẹ̀ tẹ́ ẹ bá wá dọ́dọ̀ àwọn òbí rẹ̀ gẹ́gẹ́ bí ètò tọ́lọ́wọ́n bá ti parí látànà kó tó dé ni ẹ wá jẹ́ oyé wọn wípé kí wọ́n dákun owó tí ìyá gbẹ̀bí tó gbẹ̀bí ọmọ òun lọ́jọ́ kìíní àná tó bí wọn kí wọ́n rí i pé wọ́n lọ san gbogbo owó náà. kó lọ dáwó yẹn padà. bẹ́ẹ̀ ni tí wọn ò bá wá níkàápá àti sanwó náà ẹ ràn wọ́n lọ́wọ́ ndẹ́yìn náà tẹ́ ẹ bá sanwó nǹkan ìyá àgbẹ̀bí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ wá gbìyànjú gbogbo ọ̀nà pátápátá kẹ́ ẹ fi múnú rẹ̀ dùn ẹ wo gbogbo bọ́nà bá ṣe ràn yín lọ́wọ́ tó kẹ́ ẹ fi jẹ́ kínú ìyá yóò dùn lẹ́yìn tẹ́ ẹ bá ṣe tán ẹ̀yin fúnra yóò rí àyè padà rere lára ọmọ yìí tínú yín ó sì dùn. kò
kò jù bẹ́ẹ̀ lọ àfa. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣàyà ilé ayé ẹ mo ti rí miss school ẹbí 17 ọlọ́run fẹ́ bá tiẹ̀ jẹ́ ni kí ló dé tó frustrate mi. má jẹ́ kí n parọ́ fún ẹ mo frustrate pa ni o I'm a frustrated man ní táìmù tó ń pè mí ọlọ́run fẹ́ bá tiẹ̀ jẹ́ mi ò mọ jẹ́jẹ́ mi ni mo jókòó ó pè mí pòǹbọ̀ mi ò invite ẹ ó dẹ̀ dé òmùlà àkókò mẹ́ta mo ra indomie fún ẹ àwọn ilé tán lọ́wọ́ ẹ̀ ó wẹ̀ tán ó kẹ̀yìn sí mi kí n fọwọ́ kún ẹ ó nínú n fẹ́ fọwọ́ kún ẹ ó tún yí padà ó fẹ́ ṣe orí burúkú ni ó fi mí sí múdù tó ó dẹ̀ gbàgbé everything ó tún ló máa mọ̀ rẹ̀ dání mo ní kíwọ nìkan máa bọ̀ ó dẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ mi lálẹ́ mọ́jú ó dẹ̀ kẹ̀yìn ó wá ń pè é sí 17 miss call nǹkan tó fi máa ń la orí mẹ́gbẹ́ ògiri nìyẹn ọlọ́run àbàtì ẹ jẹ́ ni ó fẹ́ ṣe orí burúkú ni kí ló pa ẹlẹ́rìn máa fún ọmọ ìyá ẹ̀ láwùjọ ọlọ́fẹ́ pàtì ẹ jẹ́ ni ẹ ká sàn kí ló ṣẹlẹ̀ ta ni ẹ nílẹ̀jọ́ ọlọ́fẹ́ pàtì ẹ jẹ́ ni Zanga ilé ààbò ara mi tutù bọ ẹ má máa ṣe báyẹn o next time ewúrẹ́ tó bá wọlé tí ó kàgò ó dẹran àmúso nìyẹn ó máa dẹran àmúso ni o kí ló happen. a jọ lọ sí school classmate mi bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo lose contact mi tí ó ti yé yín but mo ní láti rí fún kankan so mo ṣe ń try láti wá káàkiri but èmi àti ẹ̀ ti kọjá ní street yìí rí wá náwó síbi báyìí pé mo máa ń ṣeré níbi báyìí òun ni mo ṣe wá síbi wá ti wá bóyá máa bá ń bí unfortunately mi ò bá mi mọ̀ bóyá ní àìdí àbí tó wà. normal Zanga ẹ̀jẹ̀ wa náà ni bọ̀ ó ti pẹ́ ti rí Zanga o ọlọ́run ọba ọmọ yẹn àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ normal ó kàn lọ bẹ́ẹ̀ yẹn Zanga dẹ̀ ni mo gbé sórí bí irun orí mo lẹ̀ mọ́ bí tàtú àmọ́ nǹkan tó dé àárí rárá mi rí brake light ẹ̀ rárá mo tún tanná síbẹ̀ mo rí ajé bọ̀ nǹkan tó máa happen ni pé ilé popsi ẹ ló máa wà tàbí tẹ bá dé ọ̀dọ̀ popsi ẹ yẹn wọ́n máa mọ bó ṣe gbà. ọmọ ò mọ́lé popsi ẹ. ló bẹ́ẹ̀ ń tè. sọ̀rọ̀ àlàyé mi kò ní bàjẹ́. ọmọ wèrè small tiger generator tó ń ṣiṣẹ́ mẹ̀kánò. sọ̀rọ̀ ìbá mi. ọmọ root ẹ ó mọ̀ bẹ́ẹ̀ náà. ń dẹ́ fọ ìbá mi. jọ máa bá mi máa láyé èdè bẹ́ẹ̀. ó mọ̀ wípé Zanga normal ọmọ ìyá wa náà ni. ẹ jẹ́ wa ni. tàbá dẹ́rọ olóore normal ó lè jọ máa ṣe lóore bẹ́ẹ̀ yẹn ni kọ́lọ́ má jẹ́ ká lé olóore kúrò lára ọmọ ìyá wa tó bá dá fọ́mọ ìyá wa òun náà máa ṣe kíni ó máa fi búrẹ́dì sí wa lápò because ẹni tí mò ń wò yìí búrẹ́dì wà ẹ̀wà wà ó ń ta sánsán imú mi gbòòrùn kò ní bàjẹ́ ó máa mú wọn lọ́bẹ̀ o. ọ̀pọ̀ ẹ̀kọ́ máa ṣẹlẹ̀ sí ni pé kémi tó mú yín débẹ̀ yára pé mò ń gbọ́jà lọ́wọ́ ni màá gbé kíní sára tán and again bẹ́bẹ́ tó yẹn bá mi fi sí ó ti yà yín máa fi sára ọ̀rẹ́ òsì. ó yà wèrè ni ò ń tàsí èèyàn lẹ́gbẹ̀ẹ́ mi ògùn fẹ́ pa ẹ̀ ṣá mo lè gba ẹ̀ ń bi tó ti ń mi o. ó máa parí ọjà yẹn ọlọ́jà ológun kò ní kò ń jẹ́ láàbọ̀ ó máa jẹ́ tọ̀nù. ẹ máa fara balẹ̀ bẹ́ẹ̀ ẹ bá tẹ̀ sí gbà sára náà ẹ máa lẹ̀ bẹ́ẹ̀. bàbá Zainab bàbá Zainab ọlọ́mọ máa jẹ́ rogun àpèpá dákun kí ló ṣẹlẹ̀ náà ṣé mo travel ni àbí mo dákú èmi rè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí òun pè mí ìwọ náà ló lọ́ọ́ fẹ́ bá mi sọ̀rọ̀ náà mo fi jókòó báyìí ó sì tún pè mí nígbà wo ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ sọ èmi ni òun ṣe o. ṣé máa ní ẹ̀rí miss call lórí fóònù yìí mo ti pè yín látẹ̀kùn tẹ́ gbé kọ́ọ̀lù yín tó dẹ̀ ríǹgì. ẹnu náà ló wà ní tí ń dún mò ń ṣáàjì ẹ̀ lọ́wọ́ wá ń dún lẹ́nu náà. tọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé Zainab wá ó dẹ̀ mọ̀kọ wálé. mọ̀kọ wálé. Zainab mọ̀kọ wálé ó dẹ̀ jẹ́ kí èmi àti yín jọ wà lórí ìjókòó mo ṣe ń pè yín. eré rè ni. a máa ṣe o kódà kó mọ́mọ́ rẹ̀ yàn jọ ó ti mọ̀kọ wálé ọmọkọ wálé àti ìwọ àtọkọ ẹ àti gbogbo ohun tó mú fún ọ. bàbá Zainab ọ̀rọ̀ náà lè fi rẹ́rìn tó tó adúrú yìí. ọlọ́run mọ́mọ́ jẹ́ èèyàn pàdé alágbèdá o ṣé alágbèdá ni o. alágbèdá ni ní. ọmọ wálé yóò fọkọ wèrè tó ti mú nígbò kan
bóyá àwọn jọ mú gbóyò ní kíní ẹ̀ kàn ti pé gbà mí ti ọ̀dà rẹ̀ wọ́n á mú ní gbówó abẹ́ mi. bàbá Zainabu má má ṣe báyìí màmá ronú Zainabu ò mú ní gbé wálé o ọmọ gidi òun ni Zainabu gbé wálé o. ọmọ gidi bí ògidì gà àbí báwo wọn ṣe mọ̀ pé ọmọ gidi ni ó rí àwọn onígbó tó máa jẹ́ ń tu lójú tó jẹ́ pé tẹ bá wo àpò wọn lásán bẹ́ẹ̀ bá gbó ẹ bá ẹsìkì ẹ bá Colorado ẹ bá kànáà ẹ bá láùdù láwọn láùdù gbígbẹ Ọlọ́run o. ọmọkùnrin tó mú wáyé tá a bá tú àpò ẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò la máa mú jáde ńbẹ̀ ó jẹ́ntù tó jẹ́ pé ọmọ gidi ni akọ̀wé dẹ̀ tún ni pàápàá. akọ̀wé ni bẹ́ẹ̀ ni. ó ti dà ọ̀wá mọ́ tó ṣe tí ọba tún ti wá bóyá Zainabu ni kò pé kó ló ti sọ fún bàbá rẹ o pé mo wá ní kó wá mú un o bóyá wàhálà ò tiẹ̀ kú lọ́rùn mi tẹ́ bá ti mú kú mi tí a mú lọ bí wọ́n fẹ́ mú lọ wàhálà ò kú lọ́rùn mi bí ó ti rí jẹ̀gbọ́n tí ń fà yóò máa lọ fà lóhùn. ọwọ́ yín náà ló kúkú ti mọ̀. ọ sọ fọkọ ẹ pé mo ní ìgbà kankan o kò gbowó kò gbòbí kò gbà kankan lọ́wọ́ mi kó sáwọn àmú ìgbà kankan. ẹ fi mílẹ̀ wọlé lọ. ọmọkùnrin yìí ṣá olóhùn ṣàánú ọmọ yẹn tún mọ́kọ gidi wálé sẹ́ẹ̀rì kó jẹ́ kó máa dunnú kó máa yọ̀ tún wí kàtìkà tó lóhùn fún mi. Babe. Yeah, what's up? Go on, Jay. What's wrong? Or shop to be saying. Okay. What is it? Once you get shopping, I've gotten it. In fact, that mommy's call agency. I just saw it. So I have a place now. The place is very nice. The location is perfect. Everything is okay. Wow, beautiful. So how much is the money? 800. Total package? Yeah. Not bad. Not bad. Shutiwani? Timothy. Yeah. You were only king by shop now. You said you would give it to me. I was even thinking of asking you to stock it up for me. Babe, come on. But you easy now. 800. Okay. We talked about me funding you for a business. Oh, there's a way maybe 3 million. I'll be a little fair stock. Yeah, 3 million is fine. 3 million. Do it today. With 800, that's roughly 4 million. Do you think I'm a ritualist? Where am I getting all this money from? My account balance me. All of a sudden, no confidence. With the ratio 800, me 3 million. Fine. It's what nothing no easy. What in choke me? Let me tell you, about 5-6 days ago, when she pressed about 6 million 5 butter to my kids. Your kids? Yeah. I don't understand. Your kids. Hello, understanding me? Yeah, I want mommy. Our family kids. I be relative. I be I don't understand. Make it clear. I want mommy, of course. Okay, for your information. First born me was in an institution. Second born me was secondary school. Third born me was in primary school. But trust me, me ò tí marry. Mo kàn bí àwọn ọmọ yẹn ni. Obìnrin àtọ̀tọ̀ ló dẹ̀ bí wọn fún mi. But nǹkan tó jẹ́ kówó yẹn máa pọ̀ bẹ́ẹ̀ yẹn kí expenses yẹn máa pọ̀ ni pé tí kan nínú wọn bá fi lè pè mí pé daddy I need so and so. Mo máa make sure pé mo ṣe fáwọn mẹ́tẹ̀ẹ̀ta. So kò ní dàbí pé mo ń fọmọ kan kẹ́kan. Do you understand? Do I understand? Like, are you asking me, do I understand? You have 3 kids today. Oh, so anything for me? Oh, but then you are explaining the Olomokosi University. Wait. Like, is there a crime in having kids? I'm not saying there's a crime in having so kids. What but did you tell me anything? You didn't ask me anything as well. Hey! Meanwhile, it has not affected us in any way. Has it? No. In so many ways. No. Today, in so many ways. Every goddamn thing you've been asking me, I've been providing. So, and if I didn't even mention it now, you were never going to know or find out I've gotten children. Was I supposed to ask you, or you were supposed to tell me I am married though? I have 3 kids. Point of correction. I am not married. I have kids. What's the difference? The difference is I'm with you. You are my girlfriend. I want to spend my forever with you. Let me tell you something. Before I met you, but ever since I've met you, I let go every one of them. I focused on you. Oh my God.
You don't have to let go of them. Let's go of them for Kini. You will go back. One fear left for Tani. You will go back and go and meet them. Now tell them that ó ti padà wá o. Ẹni tó lọ bá tẹ́lẹ̀ o. For work fẹ́yìn méjèèjì. You will go back and go and meet them because. What are you trying to say? What am I trying to say? Bitibao. I can't do this. Ọmọ mẹ́ta. 1, 2, 3. Not even 1. Jọ ṣé tí mi bá sọ pé o bímọ. So very okay. Ọ̀rọ̀ orun wo ló ń sọ ẹ? Okay, all of a sudden, you say mo bímọ is now an issue. Oh, there's something it's a normal thing. Are you not supposed to tell me? Tó bá wọ̀ máa gbà, tí kò bá wọ̀ mi ní gbà. Oh, Mosheke, we are into this already. Do you understand? And there's no going back. But you understand? It is you, me, forever. Abatunde, do you think this ring here will be a kinini? Oh, my teeth for you Kasimilowo. You are joking. I think she do or die. You are joking, my dear. You are joking with how much I've invested in you. Okay, mo go. Wàá bèrè lè máa tẹ́wọ́ owó náà kọ́ ló bèrè sìn. Kí ló tó fi sọ fún mi. But ọmọ owó gbà ọmọ questions bèrè. We are still dating. Have you forgotten? We are still dating. Ṣé ní ṣòro ṣòwò ọkì ibo jókòó síbẹ̀ jọ mo ń bẹ sọ̀rọ̀ fẹ́ kó jókòó jọ máa gbá etí ẹ wà ní wọn ni mo ń bẹ sọ̀rọ̀ ń work out. Okay, torí pé mo ti máa ń gentle fún ẹ. Okay, tẹ́ bá ti rí àwọn ọkùnrin ẹ máa rò pé okay ẹ lè ṣe mọ́ ṣe okay mo náwó tán mo ṣe everything o fẹ́ tí bá gbá etí ẹ wọ́n máa tẹ̀sẹ̀ lébọ̀ ṣó wà okay. Túndé ṣó wà okay. lórí ọ̀rọ̀ yìí. kí ló bá mi sọ gbogbo owó tí mo ti náà bọ́ ní kí n kọ́ sí. Let me tell you something, aṣọ tí ìgbín bá bọ́ sílẹ̀ kò sí fún fada ẹni tó tún máa gbé wọ̀ mọ́ ṣó ti yẹ ọ̀n bí ẹ̀dá kó kúrò níbi tó wà ẹ́ máa gbá etí ẹ wò ó ní gbọ́rọ̀ mọ́ láyé. tó bá ní ọ̀pá wọ́n máa fún láṣọ wò ó máa wọ̀ ó máa fún ọ̀bẹ ni. move on olùkẹ́ mo bá ṣe tẹ́fẹ́ yẹ̀ ṣá wọ́n ti ní ìbàjọ́ kó súnmọ́ bí for better for worse ni súnmọ́ bí jọ. Túndé mi ò ṣe o mi ò ṣe ṣé mi kì í ṣe fourth wife mi ò ṣe mi ò ṣe ọmọ I'm not interested. súnmọ́ bí bàjẹ́ kó wá fọwọ́ ra mi lẹ́yìn o fẹ́ gba 4 mítà o fẹ́ opó gbọ́dọ̀ máa fọ́ etí ẹ̀ máa fọwọ́ ra mi lẹ́yìn ṣọ́gbọ́n ni mo ní kó máa fọwọ́ ra mi lẹ́yìn. Ògbólì inú gòkè wọ́n ní ìsúnmọ́ra ẹni òun là á mọ̀ ṣe ẹni ẹni tó bá dẹ̀ mọ̀nà òun ló yẹ ká tẹ̀lé lọ́sẹ̀ dáwàkà wípé wà jáde iná sùúrù là wà jáde iná sùúrù là nógòkè ló mọ̀nà ló yẹ ká tẹ̀lé o. lọ síbi tó fẹ́ lọ. a fẹ́ ṣe kálíbà ládùúgbò wa. ok. àwa ń gbo olórin fújì la fẹ́ pè ṣẹ́ ń gbọ́ torí pé a fẹ́ kọ́ gbá sí àyàn fún amọ́jú a ní iṣẹ́ o la máa gbàlè gan àwa ń wá olífújì lẹ́ máa bá wa pè èmi fáńfáń mo fọlọ́n ṣe pé ṣé bá ti rí lógọ̀kì torí pé òun wà nú ayé. mo wá àmọ́ àwọn onífújì dáadáa. Ọlọ́run fẹ́ mi ò wá fẹ́ àwọn oní 50% ògo àwọn 100% kí ni mo fà já. tó wà lókè gangan. tó bẹ́ẹ̀ ṣe wá fẹ́ bá a bẹ̀ wọ́n tó máa gba 150 owó epo ìrànlọ́wọ́ tí mo fẹ́ látọwọ́ orí yẹn mo dẹ̀ mọ̀ pé máa ṣe fún mi. rọra máa ṣe kùn ẹ̀ bóyá máa ń ṣe ń gbà mí ó máa ń jọ mí lójú gan bó ṣe yẹ kó gbé sílẹ̀ ò gbé sílẹ̀ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ eléré ńlá àwọn àgbáwo bí irú àwọn Àlàbí Pasuma idán gangan complete striker tó máa pa defender set àwọn Di Maria tó pa Puyol ó ṣàmọ̀ pé Di Maria ló rán Puyol lọ sí relegation ó mọ̀ yẹn náà kò ń ṣe bí Paso lè fi 150 gbé kó pé o wàláì kò pé àwòkó elégbè Paso bọ́ tó bá jẹ́ tayé àtijọ́ ayé ìjẹ̀sìn náà ń bá rí a sì lè ro ní 150. ṣáwọn onífújì ń gbowó tó bẹ̀yẹn. ọ ń gbowó gọbọ yìí ni o. irú Paso yẹn ń ṣe ẹ ṣe máa tẹ 20 mítà ẹ dẹ̀ máa padà lówó gidi lọ́wọ́ tẹ máa ná lójú àgbo. péré mílímílí ni 20 mítà. ẹ nà kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣá máa kórin iṣẹ́ wa ni. báwo nìyẹn ṣe fẹ́ kún ẹ. àlàyé bàbá yìí. 20 mítà mi ṣeré o. ẹ má wọrí ká máa pe ogun léré. àlàyé wẹlé ọmọ nǹkan tó ń sọ ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ọmọ Zanga yẹn ó ti pẹ́ tí mo ti rí inú àbẹ̀tẹ̀ kí ló ṣẹlẹ̀. Zanga mo ti pe Zanga pa bóyá tún rán mi létí o máa ń ríngì nínú brain mi báyìí always ni ọlọ́wọ́n bá ń gbọ́ mi mọ́bí tó gbà mí rí break light ẹ̀ báyìí ara mo tún tọ́nà síbẹ̀ mo bólà ẹ̀ báyìí mi ò rí rárá ó ti pẹ́ tí n ti rí. ẹ lè rí ó ti advance. ẹ̀yin lè béèrè ọ̀nà kúlẹ̀ tẹ́lẹ̀ ó la ṣe jáde sí tó bá jẹ́ ìbéèrè ọ̀nà ẹ̀ ní ṣe mistake o ìgbà tẹ́ ìbéèrè ọ̀nà làwọn àgọ́ ò ṣe jáde sí. kí ló wá ń wó lórin fún ìwọ gan mi lè ṣe. irọ́ mélòó lára mi Zanga tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun mà ti lọ fà.
Zanga ó ti fi hàn mímọ̀ sọ̀rọ̀ nú ayé mo ti fi yan mímọ̀ sọ̀rọ̀ mo ti ṣàwọlé ayé yahoo ló ń fẹ́. Zanga tí máa pọ̀ ọkùnrin má jèrè ilẹ̀ ní ifá ń gbọ́ ọ̀jàgbọ́n ní gbọ́. Zanga ọkọ ẹ̀ bẹ́ẹ̀sì ló ń wà bẹ́ẹ̀sì funfun ọjọ́ kan ni mo wá Zanga lóní ká mọ̀ yẹn mo ní kí ti gbé olóògbé rí ọkọ ẹ̀ ó lóyà ọkọ ẹ̀ fún mi ní 5,000 lọ́jọ́ yẹn. ó tẹ ó sí ẹ. Ọlọ́run ló wá sọ pé ẹ̀mí ti ọkọ mi yahoo ló ń fẹ́. ó ti tó mo ti gbọ́ hello ọmọlé olórogún ni ẹ o ìyá ẹ ọmọ bọ́yẹ rojọ́ o. ó ń tò gan. ó ń tò ṣé tòmátò ni mo sí ẹ máa ń tà ní. wọ́n ta kodo. ó ti sọ̀rọ̀ ó ti ní yahoo ni ó fún ẹ 5,000 ọmọ ẹrú ó jọ ẹ lójú ó dà pé lórí burúkú ni ẹ ò mọ iye tí mò ń mẹ́kì ń bì. ó fẹ́ máa fi yahoo lórí burúkú kan ó fẹ́ máa fi ba ọkàn tèmi jẹ́ bí iṣẹ́ lọ́fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. ẹ mo ṣáà ń wo náà mo ń wo náà pé ọmọ Zanga ok torí ẹ ló fi ṣe gbogbo pálápolo yẹn pẹ̀lú mi. ó ṣe pálápolo. I swear tí bá mú Zanga ṣá tí bá mú ṣá máa já sí òwò ọmọlúwàbí ọlọ́wọ́ ẹni sùúrù ọmọ alọ́ òkú ẹgbà lọ́wọ́ mi. àwọn olófẹ́ náà. mi tún ní gbókù ẹ lẹ. jẹ́ ní sùúrù náà tó máa ń pe màálù tó máa kọ́ni ṣé bí ìṣù ìmọ̀ràn ọ̀gbìn ni. nà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ sì lè mí gbọ́ wọ́n nínú gòkè ń kọ́ni sí Zanga ẹ̀yìn tẹ̀ ní sùúrù náà bá ṣe rìn là ń kó ni ọmọ yẹn standard ju ní gòkè lọ. ṣàlàyé wa tó bẹ́ẹ̀ ní sọ. aláyé olóògùn wo ẹwèrè tó náà ń ta mọ́lì láti ṣe tó ti ń ra mọ́lì ń bí béèrè ṣe ok favour tí mo bá sínú ilé house ṣé mo rí. ṣé ti onífújì. ọlọ́run àbàtì aláya ẹ̀jẹ̀. ọlọ́run sí aláyé ó yẹ kí pàtí pa. aṣọ ya wèrè ni máa ní kó gbórí ẹ lórí òkúta ń sin ala òkúta mọ́. ìgbà tí màá pa ẹlẹ́yìn sí ìṣe. bàbá ọmọ mi délé. ohun ọmọ tèmi. ajé ìgbà tí màá pa ẹsẹ̀. olóògùn lè bàbá ló ń ṣe lágbàdo kílọ̀sì wọ́n wọ́n ṣọ́ọ̀bù wèrè ni mo kó ìyàwó ìjà. sọ̀tọ̀ jẹ́ kọ́ mọ̀. kí sọ̀tàn. ẹ nà jẹ́ kọ́ mọ̀ nà. àná nítorí ṣẹṣẹ mi ló wọnú ẹ. nǹkan máa ṣe mí. nǹkan máa ṣe mí. aláyé ọ̀rẹ́ àbàtì aláya ẹ̀jẹ̀. ọlọ́sẹ̀ aláyé ojú ìmọ̀ tí o. ojú mi wèrè wo ló ti ẹ tó yẹ kó darí ẹ mẹjọ kiri bẹ́ẹ̀. ìrẹ́lú pé ọlọ́run ni. ta ló mọ̀ ọ́lá. ẹ̀yà ètò bẹ́ńtò kí ló hápùn kí ló ṣẹlẹ̀ gangan gòdìánà ló wà lọ́wọ́ ẹ̀ yìí gòdì eléyìí dẹ̀ ni ọ̀kí fi ṣoge ọ̀daràn náà fi mú. ànáyé kọ́ tó ṣẹlẹ̀ ni pé sábẹ́ tí mo gbà lọ́wọ́ Zanga lọ́jọ́ yẹn àfo 7 yẹn ó ṣàtúnjú nígbà tí mo gbà lọ́wọ́ yẹn náà. ó ṣojú ta ni àbọ̀dọ̀ fẹ́ bá tiẹ̀ jẹ́ gbogbo èmi ò mọ ẹni tí o mi ò lórúkọ ẹjọ́ o mi ò mọ̀ pa ẹ̀ àbọ̀dọ̀ ibùkún ni ẹni. jama tracker wa ló mú bọ̀bọ̀ yìí wọ́n dẹ̀ ka fóònù lọ́wọ́ ṣùgbọ́n tá interrogate ọ̀nà ọmọ ẹ̀lẹ́ kan ló ta fún pé tá a bá dẹ̀ fẹ́ rí ọ̀dọ̀ yín bí ló máa wà tún fọ̀. ó ti sọ ọmọọrọ ẹ lẹ́ẹ̀kan Zanga ló ń sọ yẹn Zanga ò dé bímọ látàrí ṣanṣanṣin ọlọ́run ọba láti ìgbà yẹn tẹrẹfíní ayé tẹrẹfíní ló ti dé bíbá èmi ò ń fojú mi kàn mọ́ rárá bọ́ tẹ bá fẹ́ rí ìsinsìn ẹ máa rí ilé pọ́psí ẹ̀ ló máa wà ibẹ̀ ló máa túbẹ̀ sínsìn ọmọ wèrè ni o ẹ máa ka mọ́ lè ṣá. ilé pọ́psí ẹ̀ ibẹ̀ ló máa ló wà báyà bí. ọlọ́run. ṣé ìwọ mọ̀ bẹ́ẹ̀. mo mọ̀ bẹ́ẹ̀ ó dẹ́ lójú. ó yá move. ànáyé wa wò lọ. ìṣó ó pọ̀ kò ní bàjẹ́ ó pọ̀ olórí burúkú ọmọ wèrè ọlọ́wọ́ àbàtì aláya ẹ̀jẹ̀ ni alákòóbá tó bá ti lówó kásẹ̀ míngò kó máa lọ mú mángò ọmọ wèrè yóò sọjà. òótọ́ ni ẹnì parọ́ fún àwọn àgbà ní bógun bá jẹ lọ ọgbọ̀n máa jẹ bọ̀ ilé ayé ọ̀hún náà sáré jákujáku lórí pé a bímọ àsanwó gbẹ̀bí ó ṣe àdín téèyàn ní jèrè ọmọ. kò ṣe ní má dì bẹ́ẹ̀ àṣọwọ́ iṣẹ́ ẹ̀kọ́ ni èèyàn ṣiṣẹ́ ẹ̀ fún lówó ẹ̀ sọ pé kógun bá jẹ lọ́gbọ̀n kó máa jẹ bọ̀ so ẹ̀ normal nísìnyí lẹ da destiny mi rú normal ó yẹ kí n wà náà àwọn governor first female governor ní gbogbo àgbáyé ẹ mú gbogbo nǹkan tó lọ ń ṣe bí sáà yìí pé ìgbà tí mò ń bọ̀ ó ní àwọn nǹkan tó lọ ń kọ́ ó ní nǹkan tí mo dé bá so ẹ̀yin lẹ da gbogbo ẹ̀rù kò sí wèrè mi ní sọ̀kọ̀ bébí ṣàjà máa wò báyìí kò sí wèrè. ṣé bí gómìnà ti tẹ̀lé ṣé wọ́n kàwé gómìnà ṣé o dúró kàwé gómìnà ṣé bó tó ń ṣe báyìí nísìn kọ́ máa ń jẹ́ pé
fọ́tìnì àníńdà orí tiẹ̀ rú. ẹ̀yin náà dẹ̀ wò wọ́n ọ̀rọ̀ gbà kọ́rọ̀ ẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn pé ọ ti fẹ́ bí mi láwìn nìyẹn ṣó yẹ kẹ́ jẹ́ kí n wá kò yẹ kẹ́ mára ró kẹ́ gbé símọ́ pé kò ní jábọ́ sẹ̀. mo ṣàlàyé fún wọn mo sọ nígbà yẹn mo ní kọ́ lọ sanwó yìí o kódà bá ṣe kó mọ tán níjọ́ kó mọ́ bá gbogbo ẹ̀ wọ́n ń ṣàwó kódà lọ sanwó agbẹ̀bí màmá mi mọ̀ kó wọ́n sanwó fún màmá yẹn mi mọ̀. ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ bá ṣe ń gbà lọ́wọ́ ara wa yìí. ṣé jàre. àfi ká wáyà yẹn rí owó tẹ fẹ́ fún gbà yẹn àfi ká fún because ọlọ́run ló ṣe okùnfà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. máa jì. bẹ́ẹ̀ni. ó ń bẹ láyé irun lẹ́wà òun náà kàn ya ọ̀dájú ni torí ohun tó ṣẹlẹ̀ gangan ní ẹ̀jẹ̀ ń ṣàṣírí bẹ̀ kò sí mọ́jà gbọ́ kankan rọ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kan wọ́n jọ yan ara wọn lálẹ́ èmi tí wọ́n wà láàrin wọn mo wá fẹ́ bímọ ìyàwó mi fẹ́ bímọ sọ́dọ̀ ẹ̀ ọwọ́ àtúnlẹ̀ ó gbowó what are friends for. what are friends for ní kẹ́ bí èmi láwìn bébì ó mọ̀ pé ó fẹ́ kí n sọ̀rọ̀ bọ̀ mọ́ a sọ̀rọ̀ dẹ́ sọ lásán yìí ṣé wọ́n pé normal ó yẹ kí n jẹ́ first lady bó ṣe wà president ló yẹ kó jẹ́ o mọ̀ pé wọ́n mú gbogbo kinní yẹn àwọn ló da package yẹn rú kò sí wèrè sẹ́ mo fẹ́ trigger bọ̀ mi ní trigger máa maintain still kò sí wèrè. dáàdi solution wa gẹ́gẹ́ bí nǹkan tó sọ ṣé mọ ibi tí ìyá yẹn wà ẹ mọ ibi tó ń gbé ó sì wà láyé mọ̀mọ́ wà láyé a gbọ́dọ̀ wá rí inú ilé wa bẹ́ẹ̀ni olóòṣà ni alárìnká ni bó ti wà nísìn ẹ lè bá lélẹ̀ ni tẹ́mi lọ mi jiyàn tó bá di monday ìmọ̀ kiri òòṣà káàkiri àmọ́jọ́ monday ọjọ́ ajé ìmọ̀ ẹjọ́ kò lé yóò ṣe kínní oúnjẹ tí ó mọ̀ sáwọn ọmọ lásọ fún báyìí. tó bá ti di ọjọ́ monday dáàdi èmi á débi gbogbo wa máa lọ bá owó tá a jẹ yẹn a máa san. imagine 40 naira tẹ́tẹ́ náírà mẹ́rin owó tó àwa bàbá yìí la san 40 naira la san. so ọmọ bọ́wọ́ yẹn ṣe tó ń gbà náà ni. o ti tọ́ kíní. kò sí wàhálà. kí ló tẹ dá monday kí ló tà ṣe lọ bẹ̀lẹ́ ni. kàbàlù sọ́ọ̀bà nísìn ẹni tó ti kiri tí wọ́n kiri káàkiri. ọmọ ṣe jà ní àwọn tó ní ó jèrè rẹ agbára Ọlọ́run. ṣé jà ìmọ̀-ìjà ìyájọ́ lọ láàrin tiẹ̀ dọ́nà ìdán mi àṣẹ ọlọ́mà tó tiẹ̀ náà bó ṣe tó kó dà yìí o. dáàdi ó dà ó ṣe mo dúpẹ́ o. ẹ má ẹ lọ jàre kí ni. gbádùn. mi gbádùn mi ti báwo kí ni mi fi gbádùn. gbádùn ọ̀rọ̀ ti lọ ni wọ́n sáfẹ́ kí wọ́n mọ̀ bá mi wí náà wọ́n ti sọ̀rọ̀ ó ti lọ ọwọ́ ń sọ̀rọ̀ lójú ọkọ ọmọ ojú òkè mo kówó tí wọ́n kó ń dọ̀ ọkọ mọ́. ó jẹ́ kẹ́ fọwọ́ bojú báyìí ni ṣé rí nǹkan torí owó ọjọ́ yẹn mo dẹ̀ sọ fún yín pé kẹ́ sọ nǹkan tó dá lẹ́nu ayé. sọ lórí ikú rẹ̀ yẹ kó máa ṣe pé pé mi ò ní jẹ́ wọn mọ́ sọ lórí ikú tó bá pọ̀ ní èèyàn gidi ẹgbẹ́ rẹ̀ yóò sì gbà padà Ọlọ́run sọ mi ju tó ọmọdé lọ yóò gbà máa ṣe pé máa fún ní 40 naira rẹ o máa wá fún ní èpè 50 naira. orí pé ọ̀rọ̀ àwọn bàbá ẹ̀ kí ọ̀kan máa orí pé nǹkan tó ń sọnù lé ẹ̀rẹ́ ṣúgà mi ọ̀la ẹ̀ ló ń jẹ kò dáná. ẹ wá lọ sí 40 naira ẹ wá 40 naira da pákéjì èèyàn wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà. ọlọ́pàá Zanga nìyẹn ọmọ líle. ọ̀gbẹ́ni ìwé ìwo ni Zanga ni ọmọ líle ọmọ kí ló ṣẹlẹ̀ kí ló bá dé. na this woman sell phone for you òun ló ta phone fún ẹ. òun ló ta phone yẹn Zanga ó wàhálẹ̀ ọmọọba iPhone 7 tó ta fún mi yẹn ó ti yẹ lákè yẹn kàtàlá ti bọ́ọ̀sì. ọ̀gbẹ́ni bọ́ọ̀lù ẹ̀ ń bẹ kàtàlá bọ́ọ̀sì pé kí ló ṣẹlẹ̀ iPhone 7 àtọ̀dún àtọ̀ṣù wò wá kí ló ń ṣẹlẹ̀ ó ti lọ náà ké wọ́n bọ̀ bí wọ́n ní mo tà wá tó fẹ́ pa iṣà. Zanga you think I don't know you again. wetin I do I don't know you get so I don't do anything na I don't know this guy I don't know wetin they go do with phone na. you see yourself. babe see this kind package. you know her very well. yes criminal. I no be criminal na kí ló ń sọ̀bẹ́ntò ṣọlá ìbùkún ní ẹni kí ló ń ṣẹlẹ̀. ọmọọba ó ti yẹ má la òdì ẹ má la òdì ẹ ó ti yẹ mú akẹ́kọ̀ọ́. ẹ wá àkọ́bá lélẹ̀ àkọ́bá àdàbà gidi lélẹ̀. yorùbá dàbá kọ. shut up which station are you from èèyàn jalè o along the road station ni. let's go. baby o ti rí ọdún ṣẹlẹ̀ sí mi mọ́ ọmọ pẹ́ move ayé ẹ̀ máa bàjẹ́ Zanga tó pè é Zanga ó ti yẹ ọkọ mi jọ ìwọ ọmọ mi náà mi. máa lọ́jọ́. ẹ̀dì rẹ̀ ìrànà ìṣòhun àjẹgbẹ́ o àpàdéjù sílẹ̀. ìdán mi ọmọ pé tí bá ń parọ́ fún gbogbo èèyàn láyé yìí ọmọ kémi ò lè mú fáké fún ẹ tó bá ń gbàdúrà kó bá dábàá Ọlọ́run má jà rè àmì rélé yìí o
jẹ́jẹ́ mi ni mo wà nínú lungu ó mọ̀ a ṣe máa ń ṣe business transaction wa mo kàn ń lọ ní láàárọ̀ kùtùkùtù ọjọ́ yẹn mo kàn pàdé oró mi kan tó ní ẹrù wà nílẹ̀ òun dẹ̀ fẹ́ sọ sókè pé kí n gba díẹ̀ mo dẹ̀ wo pé eléyìí náà ó máa dín nǹkan ó lóun ò ló mọ̀ pé bó ṣe wà ibi ń pa àwọn ibi ti fẹ́ pa àwọn kú mo dẹ̀ gbàdé iPhone 7 yẹn àtijọ́ tí mo dẹ̀ ti gbàdé iPhone 7 yẹn mo máa ń ṣáàjì ẹ̀ ni kò sí nǹkan tí mo fi ń ṣe ṣáàjì mo ti fi ṣáàjì ẹ̀ pa mo kàn dẹ̀ wà nínú àbẹ́tẹ̀ tá má ti ó ti yẹ takọ̀ jókòó pẹ̀lú àwọn ọmọ oró mi gbé lórí burúkú ọmọ òṣì tí mo ta fóònù fún táyé ẹ̀ máa bá mi bàjẹ́ yẹn gáàyè olórí burúkú yẹn ló kígbe pé bóun ṣe ọmọ pé òde kò gbajé rí pé kí n sọ ajé fóònù ilẹ̀ fóònù o kóun bá mo ní ẹ̀mí ẹ̀ gbé olóhùn gbé mo lè ta ní 25 pa. ọmọ wo ni bẹ̀bẹ̀ tó. anáyé bẹ̀bẹ̀ tó. bámi anáyé ò jẹun rárá o ọlọ́run sẹ́ àwọn ọmọ ayége ẹ̀ ọyọ mi àná sẹ́. ọyọ ẹ. tí mo yẹ smart tó ọjọ́ mi o bàbá. ọyọ gbangban ẹ. ọlọ́run sẹ́. kí ló fẹ́ máa fi ṣiṣẹ́ sí. àní earpiece kọrin létí mi ìjẹ̀rí fóònù mọ́ bó wà bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣẹ́yẹ kọrin létí mi àbí kí ló ń ṣẹlẹ̀ gangan kò yé mi. ọmọ ni wọ́n jẹṣẹ́ ni wọ́n dá ẹ padà sẹ́yìn ni wọ́n fẹ́ kó lọ tún tò ní ó ti yé ẹ wọ́n gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ ni wọ́n sọ ọ́ dorí tẹ̀rí jímọ̀ ẹ lọ́wọ́ wọ́n á gbé subtitle ẹ fún ẹ o rẹ̀ mọ̀ pé yẹn ò ṣe subtitle iṣẹ́ gidi ló máa ṣe o ti padà sẹ́yìn ibẹ̀ yẹn ó máa lé mú ni o. o ní fún nǹkan kan lẹ́jà ní o ní pẹ́ẹ́fù ẹ̀ dá ni àwọn ọlọ́pàá yẹn kàn lọ wọ́n ń bọ̀ ni àwọn ọmọ tó ń múṣẹ́ wá àwọn ọmọ wa. Saga ọlọsẹ saga. ìsìn good mood kọ́rọ̀ tí ẹ bá ń wá kiri. àṣírí ọmọ líle. ọmọ bá fi sí front náà. bó ṣáàtì rí ẹ bóyá máa ṣe nìyẹn. mo ti fọ́ gbogbo inú lungu kò sí ọ̀kan lẹ́sẹ̀. ẹ̀fù ẹ̀ dá mi sẹ́ wo àwọn pópó yẹn kàn kọjá lẹ́yìn. ẹ̀wà àwọn ló kó wèrè wọnú àdúgbò báyìí. ni wọ́n. fún mi spark jàre. àlàyé chairman. Saga. òun náà wà nínú àwọn tó ń ṣiṣẹ́ yẹn. ọlọ́sẹ̀. kí ló ṣe ó lọ. ọjà ìtutù aṣọ ti change plug. bóyá torí pé wíìkì ó máa fa sí gbogbo. ọjà ìtutù jà mo ṣe ń fà á ní eléyìí tutù ta ló ní ẹ change plug bọ̀bọ̀ kí ló ń ṣe ẹ. ọmọ oró mi ó máa fa dáadáa ni bóyá kò gbé sẹ́yìn bùtù náà máa wá fà tán. bóyá kí n dà sọ fún gbà ẹ. bóyá kò máa jẹ ó bẹ̀rẹ̀ wèrè ẹ bó ṣe wá orin dáadáa ni o nǹkan tí mi á fi ń kú ẹ̀jẹ̀ gangan nìyẹn spirit ẹ ó máa ń lẹ̀ pẹ̀lú tọ̀dọ̀ mi ọyọ lánàá lọ́sẹ̀ ọmọ àti. irọ́ láti ẹ̀yọ́ mi àlàyé bí mo yẹ kára tó pé kò sí gbẹ̀gbẹ̀ o àwọn lè gbọ́n mi yọ sẹ́. ẹni sàjọ olóhùn kala ó tó jù ṣá tomato ìwọ kala báyìí ìwọ tó jà àṣẹ tó kàn gbádùn náà àbẹ̀tẹ̀ yẹn tó bá mú ẹ ọ̀yú ẹ dáadáa ó yẹ kó gba ẹ sí òhò nífẹ̀ẹ́ eléyìí òní lẹ́vù kọ̀ọ̀kan ládùúgbò kúrò ń bẹ́ẹ̀ jọ. ó ṣe máa yọ ẹ níwọ̀n ọmọ tí ń train ṣé ló sì ní ẹni. ṣé o mọ̀ pé train ò kí ń tọ̀nù ni wọ́n máa ń gbórí mi sí o kọ́ṣẹ́ pé lọ́dọ̀ tiwa ni. bàbá kò rí bẹ́ẹ̀. ó ṣe dáadáa jọ ọwọ́ àmọ̀kọ́ tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ kàn dry o dẹ̀ mọ̀ pé ṣé o wà nọ́mànọ́mà bó ṣe yẹ kó wà bóyá dé yìí mo rí pé spirit èmi àti Zanga ó kàn máa ń papọ̀ always ni mo máa bá nǹkan tí n bá máa bá lọ́dọ̀ ẹ̀ ṣá ó kàn ní ìdí fóònù kékeré ni tó máa lò ó ní client tó fẹ́ bá sọ̀rọ̀ so kó kàn tiẹ̀ máa fi yẹn bá sọ̀rọ̀ lọ. mi wá ẹ̀mí jọ computer village tó ti ń ta fóònù olóòbùkún. Zanga tí máa ní gan-an ó yà mo ní kékeré kan tó jẹ́ pé ó ti lórí oṣù bíi 8 kan lọ́wọ́ mi àmọ́ mi ní ta fún ìyá ẹ̀. Saga máa ṣe bẹ́ẹ̀ wọ̀nyá. bẹ́ẹ̀ ò ní level switch jà. Saga máa ṣe bẹ́ẹ̀ ó ṣàmúlò ẹ̀jẹ̀ ọmọ yẹn náà Ọlọ́run. ọ̀kẹ́rẹ́ kan ti ń bá mi rìn tipẹ́. Ọlọ́run. ó máa mú wá. mo lè lára pé alájẹ fóònù wálé ni mo lálẹ́ mọ̀jú mi wọ́n pé ló burúkú yìí ní sẹ́yìn. Saga wá sí bẹ́ẹ̀ ọ̀yá mi rí ẹ̀. pé o lè bá a. o lè bá a o lè gbégẹ̀ sí i. ṣé kí n ja ẹbí lè ṣe wà yìí tó bá ṣáàjì ẹsẹ̀ ọ̀sẹ̀ méjì ó tọ́nà lọ ni kò kú rí ajé. kò ń kú rárá iPhone àti Zanga ẹ máa mú wálé. bóyá o ti ká mi ṣé kí n jẹ ẹ ó máa kú àmọ́ ó sì máa lo bíi 3 days. ẹni tó bá ń bá ní
bá tiẹ̀ ó ti pẹ́ nu ayé. ó ti pẹ́ bí wèrè. Ọlọ́run. ó ti já wálẹ̀ bẹ́ẹ̀. ṣo fẹ́ bá ni. ó yá mo fẹ́ bá náà kí ló máa rí nǹkan fi. ó lè fẹ́ nu wúgẹ́ẹ̀tì ó lè fẹ́ nu rana bó ló burúkú ṣé mo fi rà pọ̀ wọ́n bọ́ sí dáadáa. eléyìí tún fún mi ní o fẹ́ bá pé olóyè burúkú ni ẹ wọ́n lè gbà fún mi. ìlú ló bá dé má ṣe bẹ́ẹ̀ náà. mo jagun gba fóònù yìí ni o mo jagun gba ni o ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń pé ó jẹ́ o àti wà pé àti fìdí lóòótọ́ náà kò lọ fa àmúwàsó ẹ̀ lẹ̀ tó bá. kí ló ṣẹlẹ̀ tó fẹ́ ta ilé tó fẹ́ ta mọ́tò yìí. kò ní dá fún ẹ ṣe. má ṣe bẹ́ẹ̀ náà Zanga jẹ́ fún ẹ 15 bẹ́ẹ̀. no o lè fún mi 15 náà o mọ̀ pé wọ́n lọ kọ mọ́ ìmì. ló bukú ẹni gbọ́dọ̀ bukú lélẹ̀. yóò gọ́kìn á bójú mi jẹ́ lọ́wọ́ ọmọ yìí náà. olóyè burúkú ni ẹ kàn tó ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ọmọ yìí kéré ọmọ ìyá mi ṣé ìgbà tó sọ pé kò san 15,507 olóyè burúkú ẹ ṣé kó yọ iCloud kúrò ńbẹ̀ kó gbé okun lé ẹ lọ́wọ́. ìyá ẹ lè máa ní ìdá iCloud orí ẹ. òwúlò mọ àpò òwúlò dáadáa tó àgbẹ̀. wàá fa abalẹ̀ ṣekùn ẹkùn ẹ má kọjá okùn kó má gba yẹ́lò wọ́n gbáyàn rẹ́ẹ̀dì bí ó mọ ọkọ tó ṣẹlẹ̀ fún ní 25 kẹ ṣe kó lọ bẹ́ẹ̀ pèyí sanwó fólówó. mo fẹ́ sanwó àbọ̀ fẹ́ rojọ́. mo ti gbọ́ màá tẹ o lè rojọ́ náà ọ̀gbẹ́ni tó bá ṣe tán ni máa fi kò lè kún ẹ lọ́wọ́ sẹ̀ yá ẹ. mo ti agree ẹ fẹ́ jẹ́ kí n nǹkan tí mo fẹ́ dáná. ó yá máa mú. jẹ́ kí n máa ṣe transfer fún ẹ ní kò sí káàṣì lọ́wọ́ mi. ẹni tó ní kó ló gba transfer. ọmọ tó ṣẹlẹ̀ ṣe ó máa mú káàṣì wá. a mú wá àwọn fẹ́ẹ́ lọ sí ìlú lọ tẹ̀ wá. lọ́pọ̀ ló di pos. kò sí gbẹ̀gbẹ̀ ọlọ́run sẹ́ lọ́pọ̀ wá. ọmọ rómi mo wà pẹ̀lú ẹ̀ kò séyàn bẹ́ẹ̀ o ṣáàtìrì tó bá ti lówó kàṣẹ́míngò kó máa lọ mú mángò. ọ̀bọ̀ ọ̀rọ̀ kàṣẹ́míngò kọ́ àní ọjà yóò gbé mi sẹ́ẹ̀. kí ló wá ṣẹlẹ̀. ọjà ìtutù jàre. ó bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ o. ọjà tó jẹ́ lọ́wọ́lọ́wọ́ tí máa gbé lẹ́ẹ̀kún máa ń fà ní eléyìí ò lọ anywhere sẹ́ ọ̀láyé gbàjàre mi fíìrì ẹ̀jẹ̀ tó bá máa bínú wèrè ni ẹ ọ̀yà má bínú gbogbo yóyó ọmọdógo tó máa ṣe dáadáa o ṣàmọ o ṣe gógó náà ọmọ mi. o ti ń tẹra yẹn jù lọ́lẹ̀ ń bẹ̀. sorry ọmọ. ajé mi ìmọ̀kọ́ tí mo fowó yẹn ṣe mo fowó yẹn fa aláòdù ni ṣé òun bá ṣá bí mo ṣe wá ju ajé fóònù yẹn lẹ̀ ègbé ti regbe everybody ti lọ eléyìí kọ́ dé ló dé bó ṣe dé yìí o bó ṣe dé ló ṣe ní kọ́kọ́ máa mú gàrí sí mi lọ́wọ́ pé èmi mọ̀ ń pẹ̀ mi ìmọ̀ dọ́tọ́ lọ ró. ṣé o wà á ṣúọ̀ lórí gbogbo nǹkan tó explain kalẹ̀ yìí pé o mọ̀ ń pa ẹ̀. because I have to be sure because nǹkan tí yóò bá fẹ́ ṣe case lé lórí ó terrible because this is a murder case according nǹkan tó sọ o náà pààyàn lórí case yìí. Ọlọ́run gbàtẹ́mi gan gbọ́ ọ́nà ẹni tó ní fóònù yẹn pé ọ̀pá ni pé ọlọ́pàá náà sọ fún mi. ọ̀ lè mi mọ̀ ń pẹ̀ ọkọ mi wo mi bó ṣe wo mi ẹnu ni mo ní mi ìpààyàn rí ajé. Yesu farabalẹ̀ the only thing the first thing that ma ṣe I need a lawyer. tó mẹjọ rò gan ajé tó máa rojọ́ pa. but mo wà sure pé by the time tí a bá máa ṣe kéèsì lọ ṣe kéèsì lọ lágbọ́rọ̀ Ọlọ́run á yọ ẹnu tó wà yìí ò ní ṣẹ̀wọ̀n sẹ́. because èmi náà gbogbo ọ̀rọ̀ yẹn ni mò ń rò láti bí ìjẹta tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣé mọ́mì ti wá bí. bébì tó bá lè ṣe lè mo fi ń dẹ́ ẹ lójú pé ti death do us part la máa ṣe. má ti ẹ̀rọ yẹn sìn ṣáà kó kọ́kọ́ jáde náà. mọ́mì tó dẹ̀ béèrè mọ́mì ti wá bí mo gbọ́ pọ́ ń yàgbẹ́ gbóná ni ìkùnjá yẹn ti dàrú ó mọ̀ ọkọ mi ò lè pààyàn ọkọ̀ rojọ́ mọ́ mi ni mo ṣe wà ṣàánú mi dẹ́n kó bí ẹ̀fọn ti báyé mi jẹ́ síbí. tí bá ti kúrò mi báyìí sin màá pọ̀ ọ̀rẹ́ mi kan tí mo mọ̀ pé ó gùd nípa kéèsì báyìí àjẹkù mọ owó ẹ máa jẹ but ká ṣàfi gbogbo ẹ̀ lọ́lọ́ lọ́wọ́. kò sí wàhálà. iṣẹ́ wọn lágbó. hello sir time ti tó àti fẹ́ mú oya madam stand up. ẹ máa fara balẹ̀ wàhálà yín pọ̀ jà ẹ lọ́wọ́. ẹ̀dì rẹ̀ ìrànà ìṣòwò àjẹgbẹ́ o. Babatunde ná mi. Really? Babatunde ná mi. Ó fi mí ṣe punching bag. But me looking at that guy, kò ń ṣe ẹni tó lè ṣe nǹkan bẹ́ẹ̀ ni. Ó lọ fi look, ó lọ fi judge Babatunde. Babatunde is the real definition of don't judge a book by its cover. That guy is a rascal. Ó ná. Jàtìjàtì kúrò lára mi. Kí ló wá fẹ́ ṣe báyìí? Wọ́n ní kí mo wá fẹ́ ṣe. I can't deal with him now. Ó ti bímọ mẹ́ta, ìyá mẹ́ta, ọ̀tọ̀ọ̀tọ̀. Like kí ló fẹ́ fi mí ṣe? Ṣé mo fẹ́ ṣe fourth wife ni àbí kí ó tún wá ń parọ́? Ó lóun ètí màá rí o. Òun ò fẹ́ wọn o. Òun kàn fi wọn ṣe baby mama ni o.
definitely kan tó máa ṣe fẹ́mi náà nìyẹn náà. Ọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. Ìwọ ni ṣé mi rò. Kí ló wá fẹ́ ṣe kankan báyìí? Bó tẹ́mi rò máa padà sọ́dọ̀ tó kún bọ̀. Ó wà òkè náà, ó lè lọ. Ẹ jẹ́ máa lọ ni. Ìwà títa ni. Èmi àti. Ó fọ́n ni ọjọ́ kìíní àná tí mò ń bẹ sọ orí bó ṣe work out kúrò wájú mi. Má bínú. Ó yẹ kí wọ́n go understand, má bínú. So ìwọ lè wá padà wá bá mi pé kí n tẹ̀lé lọ sọ́dọ̀ tó kún bọ̀ tó wọ́ mi lẹ̀. Báwo la ṣe máa bára wa rìn táyà bára wa sùn kọ́? Ṣé bí yẹn ti di past tense? Yẹn di past tense. Má bínú. Mi ò nílé tẹ̀lé e lọ. Wá Jọkẹ́ dúró. Jọkẹ́. Àfà, ẹ̀yin ni mo wá rí o. Ọ̀nà tẹ́ bá máa gbé gbà tí Zainab fi ní ṣẹ̀wọ̀n. Òun ni mo torí ẹ̀ wá. Torí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àgọ́ ọlọ́pàá ló wà o. Àfà Tókunbọ̀. Mo ń jẹ yín. Ẹ lágọ̀ọ́ ọlọ́pàá ló wà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ibẹ̀ mo ti ń bọ̀. Ẹ dákun o. Nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe ń kọ́ ṣé ẹ ṣe ni? Àfà, ẹ ṣe. Mo kúkú gbé ìgbésẹ̀. Ìjọ́ tí mo lọ sílé wọn gbé ká lọ yanjú ọ̀rọ̀ yìí. Ìjọ́ yẹn lọ́lọ́pàá wa mú. Allah akbar. Ṣùgbọ́n ẹ dúró mo kò máa ń lápẹ̀rẹ̀ o. Ó tọ́sẹ̀ mélòó tí mo ti sọ̀rọ̀ yìí fún yín? Ti ṣe díẹ̀ náà bọ̀ iṣẹ́ ni àfà. Ẹ̀yin náà mo fi ṣiṣẹ́ tí mò ń ṣe. Ẹ wò kò sí ní tá a ṣe o, Ọlọ́run lábẹ́ o. Ọlọ́run lábẹ́ nítorí nígbà tó Ọlọ́run ti fọ̀nà àbáyọ síṣòro arábìnrin yẹn hàn wá táàdé ti tètè gbé ìgbésẹ̀ ọdún ẹ̀ náà la máa padà sí. bá ò falẹ̀ mọ́ èní o èní la fi pété ọ̀la o ẹ̀dìyẹ ìrànà ìṣòwò àjẹgbẹ́ o àbàtẹ́jú sílẹ̀ àwọn mímú o. a ní mò ń wò yìí mo sún ìwọ lélẹ̀ láti jọ ẹ ṣé kò sì taari ẹ. mo wá rí yín. kí ló fẹ́ rí mi fún. ọ̀rọ̀ èmi àti Tókunbọ̀ ni. àṣé lóòótọ́ lọ́rọ̀ àwọn àgbàlagbà wọ́n ní bọ́mọ kékeré ilé bá hùwà bàjẹ́ nílé tí lé ń lé wọn tọ́nà ná wọn wọn a máa sá kíjokíjo ó sá kíjokíjo padà wà bọ́ọ̀rẹ́ mi ń sìn yàbí. má bínú ọmọ kékeré ló ń ṣe mí ọmọdé ló ń ṣe mí jù. ọmọdé ló ń ṣe ẹ́ ló fi hùwà bàjẹ́ tí ò dáa. ọ̀rẹ́ ọ̀rọ̀ rí o àwọn àgbàbọ̀ wọn ní bẹ́lẹ́bí bá ti mẹ̀bí ẹlẹ́bí kò tún ní pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. níjọ́ kìíní àná ó sọ̀rọ̀ yìí fàbí mi ò sọ fún un. ó sọ fún mi. mo kọ̀ǹplé ọmọ yìí pé mi ì mọ nǹkan tí mo ṣe fún un mi ì mọ béèyàn ṣe fẹ́ tẹ́ obìnrin lọ́rùn tí mi ò fi tẹ́ lọ́rùn. nígbà yẹn tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ó pé náà ó bí léèrè ọ̀rọ̀ pé kí ni mo ṣe ó yarí ọ̀rẹ́ ẹ̀ pè bọ́n ọmọ mi ṣe ń pè ni àwọn àbúrò mi ń pè ọ̀rẹ́ tí ẹ̀gbọ́n tó jẹ́ kòríkòsùn ẹ̀ pè ó béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ kí ló ṣe fún ó bàjá bọ̀ tó dáa pé ibi tó lọ yẹn pì ẹ̀ èmi náà ṣe kí ni rọra wà lórí ẹ̀ mi ìṣàlẹ̀ torí ẹ̀ máa káwọ́ bọnú mi ìdẹ̀lẹ̀ torí ẹ̀ máa sọ pé kí n máa ronú káàkiri so but jẹ́ kí n fẹ́ ní good news tó sanwó fún mo ti rẹ́ lómi o. ọ̀rẹ́ mi ti lẹ́ni tó ń múnú ẹ̀ dùn. jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ wọ́n ní tí èèyàn bá ká ẹ ní ẹ̀ ọlọ́run máa ṣe kí ni. àtẹ̀rọ̀gì. ọlọ́run àtẹ̀rọ̀gì. ìwọ ṣe tiẹ̀ ń gbà yẹn ni o ti rò pé bóyá àfẹ́ tí mo ní sí ẹ ló máa jẹ́ kí n bóyá mo máa collapse àbí mo máa ní depression àbí but ọlọ́run ò ń ṣèyàn. no don't touch me torí má yẹ embarrass mi nílé ọmọ tá à ń sọ ìwà lókè tó bá dé máa pàgọ́ mẹ́ lórí ni kò fẹ́. ó lè jẹ́ kọ́rọ̀ Yorùbá ṣe ọ̀rẹ́ ìjọba mi pé gẹ̀tìmá jáde kí n máa. wọ́n ní bí ẹlẹ́yìn òfin Yorùbá tọ́jú ọkọ méjì wò kò ní mọ̀ ètò sàn. ewu mi ní kúrò bí báyìí. Ádámù. láíláí ẹ ti bá mi bẹ Tókunbọ̀ náà Tókunbọ̀ dé èdè jọ. Tókunbọ̀ tí kò bá ti kúrò fi mọ́tò ó ti yẹ. mo ti rẹ́dì láti kúrò. bá ò falẹ̀ mọ́ èní o èní la fi pété ọ̀la o ẹ̀dìyẹ ìrànà ìṣòwò àjẹgbẹ́ o àbàdẹ́jú sílẹ̀ àwọn mímú o àṣírí lọ̀rọ̀ yìí o tí ó yẹ nìkan o kí ló ń bẹ níbẹ̀ o tó ta kókó àṣírí ni o ṣóhun lọ̀rọ̀ yóò àṣírí láyé tá ń gbé òkùnkùn láyé yìí o.
dákun ó sọ lọ́gbọ́n kọ́ òkùnkùn láyé o